ìjókòólẹ̀ ti ọ̀sán yìí òun náà ni wọ́n pè ní al-wiqāya al-wiqāya min al-'ayn was-sihr wọ́n pè ní ààbò kúrò lọ́wọ́ ojúkójú àti àwọn alásàsì, ààbò kúrò lọ́wọ́ ojúkójú àti àwọn kitabu wa sunnah, ààbò lọ́wọ́ ojúkójú àti idán àbí àsàsì pẹ̀lú ìmọ́lẹ̀ Kùránì àti hadith. Nítorí pé ní ìpé egun màlúù gbogbo tó kù lẹ́wọ̀n fàdá gé wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá débi orí àkélẹ̀ wa, ààbò lọ́wọ́ fi agbárí ṣe fún ọpọlọ. A ti gbé lọ́dún ààbò àti gbọ́lé ẹnikẹ́ni tó ra fóònù tó ra pọ́ọ̀ṣì sí, kí ni pọ́ọ̀ṣì jẹ́ fún fóònù láti protect ẹ̀, ààbò ló jẹ́ fún ọ̀rọ̀ ààbò yé wa. But al-'aynu was-sihru, kí là ń pè ní àyínú? Eléyìí náà làwọn lóògùn tó pọ̀ wà nínú àkídà Yorùbá. Ó kà olójúbú ní ó ti wà ní kéré nǹkan tó dáa pé kékeré yẹn dáa kì í gbọ́n wọn pé yẹ o àwọn tó jó lójú burúkú. Kí là ń pè ní síhírù? Kò sí ìlú ìbọn ṣe pé yẹn náà, a lè pè ní idán, a lè pè ní àṣàsí. Ṣùgbọ́n gbọ́dọ̀ tí Yorùbá máa ń lò fún tó jẹ́ àyálò èdè òun náà ni àṣírí. Àṣírí ìmáàná àṣírí lọ́gbù tó àyálò èdè ni. Lákìn síhírù gangan ní kámúwá láti mọ̀fúnmọ́ tá a gbé nínú Àràbíyà wá sínú Yorùbá òun náà ni àṣàsí pọ́nbélé àbí ìdán pípa. Tá máa fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ yìí, ohun tí ó jẹ́ káwọn ọ̀rọ̀ yìí nítumọ̀ bákan náà tí ó bẹ̀ fi ET point òun ni ká gbé àwọn kókó bíi mélòó yẹ̀wò lórí ọ̀rọ̀ yìí. Yóò dá ká ṣàgbéyẹ̀wò àwọn nǹkan bíi 5 sí 6. Alákọ̀ọ́kọ́ as-sihru fi daw'il kitabi wa sunnah. Kí là ń pè ní síhírù nínú ìmọ́lẹ̀ Qur'an àti inú hadith? Àtàní ẹlẹ́ẹ̀kejì mawqifu ìsìláàmì, ibo Islam dúró sí nípa àṣàsí àtàwọn tó jẹ́ lásàsí. Kí ni Islam sọ nípa wọn? Ìkẹta wọ́n ní anwa'u síhírù, ìran mélòó ni tá ń pè ní àṣàsí pín sí, tàbí tó bá jẹ́ púpọ̀ káàtẹ̀ mú àwọn díẹ̀ wá tí ó lè jẹ́ ká gbọ́yé. Ìkẹrin òun náà ni al-farqu bayna as-sihri wal-karamat wal-mu'jiza. Ìyàtọ̀ wo ló wà láàrin tá ń pè ní àṣàsí àti tá ń pè ní karama, èyí tó náà máa ń ṣe láwọn ọgbà kọ̀ọ̀kan inú pé òdúró sórí mùsùlùmí kọ́lọ̀ ṣe nǹkan fún ìyàtọ̀ àmọ́ pé nǹkan ọjà òye ẹ̀dá nǹkan kan dá sọ̀rọ̀ agbára náà kan ṣẹlẹ̀ ń bí ṣóyé. Kí láwọn fi mọ ìyàtọ̀ láàrin rẹ̀ àti ẹni tó lo oògùn gẹ́gẹ́ bí ẹnìkan tó níjọ́ tí lòun jóná láwọ̀ lápáta lòun yóò kán fojáde nínú náà ni sẹ́yìn ọgbọ́n náà ṣé lódodo tí ọ̀nà ẹni lọ́wọ́ àgbẹ̀ mi ti náà máa ń jó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó dájú pé àwọn ẹni tí ń sọ̀rọ̀ yìí pé jẹgbẹ́lẹ́ jẹ́ nílé oògùn ni tí wọ́n gbé ẹ̀ náà ló máa ń fọ́n pé rẹ̀ lẹ́nu ire. Tí ẹnikẹ́ni tó bá sọ fún wa wípé òun lo agbára òkùnkùn kó máa pè lágbára náà tó nílé àti wọlé pápá wọlé tó wà ní Islam tó pọ̀. Mọ́fẹ́lẹ́ nínú àwọn kan tó ti ṣẹlẹ̀ kọjá, ìkan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Islam ó fẹ́ kọ nípa tàríkh ìtàn nìkan tí wọ́n fojú sí apẹ́ ní ire nígbà tó wà láyé tó ló jó ń kéwú. Tí ẹ bá lè fẹ́ kọ nípa ẹnìkan ẹ lọ súnmọ́ àwọn èèyàn tó bẹ́ẹ̀ nìyẹn sí nígbà tó wà láyé. Bákan náà ẹ kà lórí àwọn kan tó ń kọ sílẹ̀ nípa rẹ̀, ẹni wá bá bá fún rẹ̀ lọ́sọ́dọ̀ ẹnìkan tó ń mẹ́ni yìí dáadáa. Ẹni wá sọ fún pẹ́mọ ẹ̀yẹ́ ni ọjọ́ mẹ́jọ àtàrà wa ọ̀dọ́ nìyẹn làwa ti kéwú ṣùgbọ́n kì í sàfàdé. Wọ́n bá ní àwọn agbára burúkú kan tí wọ́n ń lò tó jí àṣírí tó dájú. Ṣùgbọ́n níta ọ̀gbọ̀n ìlú máa wò pé ẹni tó náà pọ́nlé pé kàrámà ní lò. Ẹni wá sọ àlámọ̀rí kan nínú tẹ́lẹ̀ kékeré náà mọ̀ mọ́ ẹni tí wọ́n kọ́ nípa rẹ̀ nígbà tó wà láyé. Ìkẹ́kẹ́ báyìí kan bẹ tí gbogbo èèyàn mọ̀ mọ́ mo ní kó lè nìyí náà mọ̀ ọ́ lára àwọn àṣírí rẹ̀ yẹn. Ṣùgbọ́n tó bá lọ sọ́dọ̀ ẹni pé kàpẹ́ lọ́bẹ̀ mi á mọ̀ mú mẹ́ tọ́ba bẹ̀rù dé bísímìlà ọ̀yà mú ọmọ lówó tọ́lọ́ bá lẹ̀ fẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí lówó. Torí pé ṣe bẹ́ẹ̀ kí ni bísímìlà gbogbo nọ́ọ̀sì ló lè wà gbogbo nọ́ọ̀sì lọ́wọ́ táwọn èèyàn máa fi nǹkan míì sábẹ́nú tẹ́pọ̀tọ̀ ló tún ọmọ yìí níta. Kíláàsì ọmọ ìyàtọ̀ láàrin kéde àtẹ̀kẹ́ sáà gba àtẹ̀jẹ́ pẹ̀lú eléyìí náà káfọ́ pé karama ni eléyìí ṣe sírù karama ni
gẹ́gẹ́ bí ọlọ́run kan tó ń ṣe rúkìá lọ́jọ́ kan jíni wá sọ̀rọ̀ lára ẹ̀ tó ń ṣe rúkìá fún jíni wá ní àfa àmọ́dára ẹ̀ ajáde afẹ́rẹ́ nílẹ̀ tó yẹ ẹ lọ tọ́jú 1000 títún mọ́kànlá kẹ́ lọ sí ọjọ́ sòdì ẹ bá wọn oníbàárà méjì tí wọ́n jẹ́ ìbejì tí wọ́n jókòó tira wọn àwọn oníkẹ́kọ̀ọ́ yẹn fún ẹ má padà bọ̀ ajáde kí ni ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ má gbàgbé rúkìá lẹ́nu yìí ká àti jíni fi sọ̀rọ̀ àbí ṣé kàrámà náà no ó ti dẹni kárí jọ̀ọ́ ránṣẹ́ ni ọlọ́wọ́n ni wa kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal jinn fazaduhum rahaqa olùwà láwọn apá kan wà nínú ọmọ yẹn tí wọ́n wá àtìlẹ́yìn àtàrà sílẹ̀ bá àwọn apá kan àlìjẹ̀nu wọ́n jọ wá daṣẹ́ pọ̀ ọlọ́run wọ́n jọ sórí burúkú ni eléyìí afẹ́ mọ̀ ìyàtọ̀ láàrin karama àti síhìrù àti mùjíza eléyìí àwọn nuktot àwọn kókó táwọn pé tàbá hìtì ẹ̀ ìjókòó wa yóò nítumọ̀ insha Allah a rí àwọn kan àbí méjì dìmú nínú ẹ̀kọ́ tí ó ti kún ẹ̀kọ́ ta ní àbí kó jẹ́ àwọn kan tó jẹ́ nǹkan titun èyí tá a mọ̀ tẹ́lẹ̀ lójú ọ̀nà idán àtàsàsí àti àgbo mùsùlùmí kúrò lórí idán àtàsàsí. alákọ̀ọ́kọ́ ṣé lè wà nínú ààbò ṣé nǹkan ta lè fi ṣe ààbò ni ká patira ká di oúnjẹ ṣé yẹ ká di kó bẹ́rẹ́ ká fi sára ìrújú lè wọnú ẹ̀ nítorí pé lè jẹ́ pé àwọn ayatollah kò sí àti làkọ́díjà kù ni wọ́n fi ṣe tíra ẹ̀ sóyè ìgbà tó wá débi àwọn hall tó wà ń bẹ̀ wọ́n wá gùn lójú sóyè wọ́n á fi àwọn kẹ̀kẹ́ sílẹ̀ táǹpẹ̀ ní kátìmì wọ́n lè dín lóhùn funfun táwọn lóhùn kọ́ wọ́n tún wá fi tàdáwà yí lára wọ́n ní gbàdá ní ọkùnrin mẹ́jọ ló ń wò yẹn tó bá wà lára ẹ tásídẹ̀ẹ́tì bá fẹ́ wáyé tó bá ti fọ́n bá yóò mọ̀ gbóná tọ́wọ́ ìwé ẹ̀ ti ṣẹlẹ̀ nílùú Ìbàdàn wọn bẹ̀ wọ́n máa ń lòdù mọ́tò Ṣakí ní Sango garage nígbà yẹn kò tí ì sọ́jọ́ èèyàn kan wá ní òkà kan tó tó òkà láti mi tó ti parí sí àwọn jíìnù síbẹ̀ àwọn kan tó máa ń fẹ́ pẹ̀pẹ̀ báyìí sóyè láti ilé lórí ti fọ kó tó dé garage mo sì máa dé garage sóyè ó bá wọnú mọ́tò báyìí gbogbo mọ́tò yẹn gbóná wọ́n sọ fún àwọn yẹn pé gbóná báwọn mọ́tò yìí ṣe ń gbóná báyìí ní mọ́tò gbóná àwa ló ti yé o abọ́lẹ̀ kò bá mọ́tò yẹn lọ nítorí mọ́tò tó jáde gbogbo àwọn tó wà mẹ́lẹ̀ kù ọkọ̀ yẹn ní accident gbà tó fi dé sẹ́yìn gbogbo wọn jáde láyé kí wọ́n ní irú sẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ̀rọ ètò ọlọ́run tó bá wọn mọ́tò gbóná nǹkan kan ṣẹlẹ̀ bàtà àwọn ẹ̀dá gbàdá àwọn ẹ̀dá zẹ́ tó ń bìkan lóko. ẹnu kọ́lé ẹ̀ lọ́fìn ni lọ́pọ̀lọpọ̀ bá wọn da kéèyàn rẹ̀ ní tírénì yẹn fún ni èyí sábà jogún ẹ̀ ẹ̀kọ́ kan lọ́nà máa ń jogún rẹ̀ fún yàn látara kí ẹ máa ṣe dáwà ẹ rí i pé anábì display ìbolúwa dúró fún àwọn sàhábà irú kẹfẹ ìgbà tí wọ́n tójú ogun bọ̀ rìwáyà tẹ́lẹ̀ àti ẹ̀mẹ̀ yẹn tọ́jà débi kan fẹ́ rẹ jú olúkúlùkù wọn fọ́nká sí àwọn àyè ibi tí ìbòjì díẹ̀ wà ìbòjì wọn náà bòjì ilẹ̀ Saudi títí tí tánàbí wa fi ìdá wọn kọ́ tí kẹfẹ́ ní kan wá mú ìdá yẹn ó wá di òjíṣẹ́ Ọlọ́run pẹ́pẹ́pẹ́ àbí lẹ́yìn tó bẹ̀rẹ̀ rẹ̀ pé ta ni ó gbà ọ̀lẹ́ anábìdá ti ṣe dáwà nígbà tó ti pẹ́ fún àwọn sọ̀rọ̀ àgbà faratọ̀ lọ man yatawakkal ala Allah ẹgbẹ́ wa faratọ̀ náà olùwẹ̀ tó wọ́n fi nǹkan sóòlù sọ fún rẹ̀ lẹ́yìn Allah bíbẹ̀ bá kọ́ tó bá lóko àjẹnú tó bá lóko ẹnìkan láyé níbi torí pé ó bá kó kẹjákujàku kẹjọ tó bá kú àdáwò bá wọn tí ò bá wá kú tó bá bẹ̀rẹ̀ ló kú ṣáájú rẹ̀ tó bá dé sàárè tún kẹ́sì kọ́ wá kọ́fà ẹ̀ ṣùgbọ́n tó bá bọ́ náà ń dòwò pọ̀ nìkan irú dáwà yìí ti lọ látòrí ahàn náà dé fún àwọn sàhábà bẹ̀tọ̀ wá display rẹ̀ fún wọn lọ́jọ́ yìí lẹ́yìn náà lànàbí sallallahu alaihi wasallam gbàtọ́ bá nábì lè pété àná gbà nábì lẹ̀ tá lànàbì fara ti tẹ́lẹ̀ látẹ̀yìn kí lànàbì wá sọ ànàbì dárúkọ Allahu ni pẹ̀lú fífẹ́ bí Allah ìdá owó ẹ̀ di electric shock ìdá tó mú lọ́wọ́ náà ló gbé bí iná tó wá sọ̀dà yẹn lẹ̀ tó wá ń wọ́n pé akílódé ànàbì wá gbàǹkì tá ní gbà wọ́n náà lẹ̀ ó ti kálukú bá nínú ọ̀nà bẹ́ẹ̀ ni ṣe láwọn òrìṣà tó bó ṣe lágbára òkùnkùn tó ó gbàgbé wọn torí òpé kóhun tó ké pé mànáta tí ń bẹ́ ń káàbà ibẹ̀ ó ti dáhùn lórí ọ̀ ó wá ń dá làwọn sábà di pé ó bá ṣe mọ́ tẹ́lẹ̀ náà ni pé òyìn sèyàn burúkú ẹni rè ni wọ́n fẹ́ kọ́ bá mi lò pẹ̀lú jíjẹni rè yẹn ó tó lè jẹ́ àbò mùsùlùmí tó fi wá hàn ní mùsùlùmí onípẹ́ntà ń ṣe Allahu Akbar ẹ̀ńtà ń sọ pé tóbi yẹn oníkàsí lálàbò wa náà ǹjẹ́ a rí nǹkan kan sọ látọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa ohun tá à ń pè ní àṣírù lugatan
asihiru lugatan kí wọ́n pè ní sihiru nínú èdè táwọn agbada sọ pé wọ́n sàhárà lágbájá kí ni wọ́n gbà lérò àwọn olùmọ̀ ní sarfu shay an haqiqatihi ila ghayrihi sarfu shay'in an haqiqatihi ila ghayrihi òun ni ká yí nǹkan kan pọ̀ kúrò ní bó ṣe wà gángan lọ sí báyìí èyí tí Yorùbá ń pè ní ìṣújú ẹ rí i pé dókítà ìdára débi yóò mú ìdá lọ́wọ́ tẹ́ máa wò yóò dẹ̀ máa kì í bọ̀ ọ̀nà ọ̀fun lẹ́yìn rò pé ń kì í bọ̀ wàrà kì í sọ̀nà ọ̀fun ló ń kì í bọ̀ bẹ̀tẹ̀ wọ́n mọ̀ ẹ́ rí i pé ọ̀nà ọ̀fun ẹ̀ ló ń kì ìdá yẹn bẹ̀tẹ̀ wọ́n tí omi gẹ́nsì no wọ́n tún ń pè ní síhìrù nìyẹn ó pidán ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó dúró wọ̀nà yẹn wọ̀nà idán à ń bọ̀ sórí ìdájọ́ ẹni tó bá wọ̀nà idán àtẹni tó pidán sílẹ̀ yẹn nìkan ló ń pè ní idán rárá o àwọn olùmọ̀ tí wọ́n tún ní aw huwa ikhraju al-batil fi surati al-haqq wa bil-aks wọ́n lọ́wọ́ náà ní ká mú nǹkan kan jáde sóyè ní àwòrán nǹkan tó jẹ́ pé ìbàjẹ́ ni ká mú jáde láwòrán dáadáa fáwọn èèyàn nǹkan tó jẹ́ pé bàjẹ́ ni ká mú jáde láwòrán dáadáa fáwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe wà ní tíra kan bẹ̀ yẹn tí wọ́n ní wọ́n jọ kúrò nílé kéwú àwọn akẹ́kọ̀ọ́ méjì kan ìkẹ́ tí wọ́n di àfa àtàwọn èèyàn pariwo àtún kíkẹ́ ẹ̀rọ lọ́tún wọn lọ́sì ìkejì àwọn ọ̀pá làgbàjẹ́ ìgbà wà ní kéwù kan òye gbogbo ẹ̀kọ́ tàbá kọ́ àtúkọ́ ta kúrò ní kíláàsì àwọn tukọ́ mọ iye agbáyé ìjẹ́nà náà rẹ̀ mọ̀ wá pọ̀ wọ́n wá wà lọ àsìkò tí ó bẹ̀rẹ̀ ìṣèlérí ìgbà tó fẹ́ ṣe náfìlà sọ láti dùn ọ̀rọ̀ òfẹ́ sálùwàlá ìbísílà láti sámà ló ti máa wá onídẹ̀ ń wá láti sámà ló fèrèfé onídẹ̀ ń wá ló fèrèfé tòdodo ó wá fi sálùwàlá ẹnì kejì ẹ̀ tó wá tọ́jọ́ kẹ́kọ̀ọ́ òun náà wò pé ọkùnrin ti kó sọ́wọ́ ìjẹ̀bọ̀ so wọn náà wá ṣe bísímìlá ọwọ́ fún fọ́tí ọwọ́ dákú lọ báyìí ìgbà tó wá jí padà oníkìlọ̀ rí wọ́n wá ṣe ìtọ̀ géńdé ọlọ́run mo fi sọ̀rọ̀ lálẹ́ ti jẹ́ tí mo lérò pé mi wá láti sámà ni so ó rí ìbàjẹ́ ní nǹkan tó dáa ó ní ìtọ̀ ìkànnì àwọn àjẹmú tí ṣe kí ni wọ́n fún tó bá tún náà ní ìdòwé ní wọ́n bẹ̀rẹ̀ ìtọ̀ níyà ló fi sàlùwàlà orí láwòrán nǹkan tó dáa náà wọ́n wọ àmàlì yòókọ́ bìbò fi hí ilẹ̀ ṣètọ́ wọ́n lọ́wọ́ náà ní àwọn iṣẹ́ kan táwọn yẹn máa fi wà súnmọ́ ṣètọ́ tí sọ bẹ̀rẹ̀ sí ṣe ìyanu ló kọ́ wọ́n sì ó lè jẹ́nu gbólóhùn tó bá ti sọ àwọn gbólóhùn yẹn tán nǹkan kan ṣẹlẹ̀ ẹlòmíì lè má sọ̀rọ̀ tó yẹ kọ́kàn sí wáyé kí nǹkan bẹ̀rẹ̀ sí yí padà ní orí ọlọ́run rí ẹnìkan tọ́lọ́ bá fi àdáwò kò lójú méjèèjì kan tó yẹ ó wà lórí nẹ́tì ó wá ń pe àwọn ohun fẹ̀ bí ògèdè àbí ọ̀fọ̀ ó wá sọ fún àtọ́gbó ti pé ojú ọjọ́ ti yípo àbí èyípo wọ́n ló ti yípo bí pé oṣù wẹ́rẹ́ ọ̀bẹ̀rẹ̀ mọ́ níbẹ̀ àwọn ohun tí wọ́n ń pè yẹn ọ̀nà mi ti jì fásitì ẹ̀mí ẹ̀ pẹ̀ tẹ́lẹ̀ ti rí pé ìtọ́ ń yí èsì ti Jésù nù tó yẹ ó ti lọ jìnnà wọ́n ti jọ nílẹ̀ bí àpòpò wọn àti ṣẹ̀tọ́ bẹ́ẹ̀ náà ló ń bẹ nínú àwọn tí wọ́n ń sọ pàfà làwọn náà tí wọ́n fara wọn ti sára ìsìsìlá ibi tó ti bẹ̀rẹ̀ tó wà ti mọ̀ bí kéèyàn fi igbá calabash tó yẹ kó kàn àwọn àyà kan sí kó wá gbélé náà kó máa fi dín ẹyin sọ pé èèmọ̀ ni àbí kìí ṣe é mọ igbá lẹ́rì àtẹlẹwọ́ àdìjẹ́bú bẹ́ ń sálẹ̀ ẹ̀yìn náà ẹ̀yà kò mọ̀ là náà gbogbo àwọn ilé iṣẹ́ ìwọ́ àsúnmọ́ àwọn ṣẹ̀yàtì nìyí iṣẹ́ ìwọ́sùnmọ́ àwọn ṣọ̀yàtì nìyí wọ́n láwọn ilé ìlànà pé ní asiru lugatan náà wọ́n ní wọ́n wọ́n ánà ní kọ́bí bùfí ila shaytan al-isti'ana bihi aw huwa ma latafa ma akhadhuhu wa daqqa wọ́n ní àwọn irinṣẹ́ báyìí jẹ́ àwọn iṣẹ́ kẹta ìyẹn máa ń ṣe tí wọ́n ti dá lásìmọ̀ shaytan àbáwọn ṣọyàtì wọ́n bá wá ṣe kídímá fún wọn ẹgbẹ́ta ni wọ́n pariwo pé ìbọn nígbà lójú afẹ́fẹ́ ìbọn dọ̀wọ́ rẹ̀ lójú ẹsẹ̀ ẹ pè é ó láwọn nǹkan tó wí ó láwọn tó pàgbọ́n mọ́ lọ́wọ́ wọn tí wọ́n sáré wa mú wa ẹnìkan ti lóru sẹ́yìn nílẹ̀ Yorùbá ń bí ọ̀rẹ́ ilé fífẹ́ ìgbé kókè bàbá pé kíbi tẹ́yẹ̀ bá wà tó bá ti pè wọ́n gbé wa ni wọ́n bá gbé kókè kalẹ̀ lé ní Nàìjíríà ọba wọ pléènì ọba náà Italy ọba dọ̀gbẹ́ ẹ bá wọ́n gbé kókè wọn ní bo kókè kọ́
ọwọ́ padà ní àwọn fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún ọgbà owó tíkẹ́ẹ̀tì padà torí wọ́n sọ pé kò sí ìwọ́ wà láyé wọ́n gbé wa bọ̀ wọ́n ṣe gbé wa ó máa torí pé wọ́n lè fòkí kọjá àwọn dára burúkú. wọ́n ní wọ́n istilahan huwa kullu amri yakhfa sababuhu wa yatakayyalu ala ghayrihi. wọ́n ní sùnmọ́ta máa ń sọ̀rọ̀ nípa kí ní jẹ́ idán nínú àgbáyé Islam òun náà ní gbogbo nǹkan tó jẹ́ pé okùnfà rẹ̀ gbé gan okùnfà nǹkan yẹn ọgbẹ́ masha Allah. mo rò pé jẹta alájọ àti imam mo ń sọ nípa pé lábẹ́ ìtọ́jú tóun ìtú ṣe idán máa ń wọlé sílẹ̀. mo wá sọ nípa pé àwọn ọ̀nà tọ́jú kan wà tó jẹ́ pé tọ́jú lẹ́ẹ̀mọ́ pé bẹ̀tẹ̀ ń pin dání. wọ́n ní fàpẹ̀rẹ̀ àwọn Yorùbá ní àwọn egbògi kan tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń gún papọ̀ ṣùgbọ́n ọ̀nà tó máa ń gbà ṣiṣẹ́ ọ̀nà dání ọ̀nà ìdẹ́nu onírú àwọn sábúrúkú yìí tó bá ṣe àwọn oúnjẹ kan tó ń dáhùn bí iná bí oúnjẹ ayẹta tó yẹ oúnjẹ àrọ́bì tí ń dáhùn bí iná àwọn ọ̀nà tó máa ń fi ṣe àwọn ọ̀nà burúkú ní ọ̀nà àwọn tó sẹ́ni àwọn ẹni òfò bí kí wọ́n fi ibi ọmọ titun ṣe tó bá ṣe tí bá ń dáhùn tà ohun tó wá pẹ̀lú oúnjẹ yìí ni pé kò gbọdọ̀ kalẹ̀ wọ́n tún á tún sẹ̀ ní ìṣe tí wọ́n mọ̀ fífi pamọ́ aráàlú sẹ́yìn wọ́n láwọn kìnnì kan bẹ tí wọ́n pè ní dábìrì wọ́n láwọn nǹkan tí wọ́n gun papọ̀ sóye wọ́n á fi wọ́ oúnjẹ yẹn tó bá gbọ́ oúnjẹ yẹn kó ti lò tán ó wọnú ilé yẹn mọ̀ bá ní ògùdọ̀ kalẹ̀ ó wọnú ilé sí wọ́n fẹ́ fi pamọ́ òfurufú ló fi pamọ́ sí ó lè lẹ́ máa ra níwáyé ẹ̀ní rí mọ́ tó bá dìgbà tó fẹ́ mú padà sóye bẹ́ẹ̀ ni tọ́jà mọ́ yẹn ó kà fọwọ́ síbẹ̀ yóò sì yọ jáde ó kè ìwé ilé ìkíni ó kà kọ́jọ́ Kùránì lè yẹ kàkàn lọ́wọ́ ní afẹ́ mọ́fẹ́ fi hàn pàgbára bẹ́nu Kùránì bísímìlà ilẹ̀ bá rí Kùránì mo fi pamọ́ wọ́n dẹ̀ dàsìkò tó fẹ́ lọ́ọ́ fẹ́ yọ jáde wọn bàbá ńlá karamat kí ni jẹ́ bẹ́ẹ̀ tí irú burúkú sáhìrù nìyẹn kánà bí sọ pé ó kú mọ́ wọn ní pé fàdúrébé wọn bí sọ ìfẹ́ bẹ́ orí wèrè dànù. wọ́n ní gbogbo tó bá ti jẹ́ pé sẹ́tì ń ṣe pamọ́ wọ́n á sọ lábẹ́ pé àwọn egbògi kan wà lórí ìtọ́jú tó bá papọ̀ tó sọ ẹdẹ́gbù tán ẹni tó bá ní ìdí yíyọ tó bá yàgbẹ́ tí díẹ̀ máa ń yọ sóye tí díẹ̀ bá ti yọ tó yàgbẹ́ tán wọ́n á bu ẹbu yẹn sórí ìgbẹ́ yẹn wọn ò ní fi sẹ́nu díẹ̀ nìyẹn o kò ní lo orí ìgbẹ́ ni wọ́n kù sí sóye ìdí tó yọ dẹ̀ wọlé ìdánilẹ̀ yẹn ṣe ìtọ́jú Islam faramọ́ ilé ó pidá nìyẹn torí pọ́nà tó gbà síṣẹ́ yẹn sí ẹni yẹn torí gbogbo nǹkan tó da irú wọn máa ń bàjẹ́ ni àwọn òpìdán iṣẹ́ ẹbú wọn nìyẹn iṣẹ́ ẹbú òpìdán gba débi pé gbogbo àwọn ìyá rẹ̀ ní ọmọ wòrà wọn tani tí ẹ yóò jù tó ń lọ iṣẹ́ ẹbú òpìdán ó gba débi pé tó bá jóbìnrin ló ya òpìdán àràpọ̀ ni àwọn olójú bú ọ̀bá síbẹ̀ ṣùgbọ́n láwọ́ àti mọ̀ pé láwùjọ kẹni tá a máa ń lò fún tí ò pọ̀ síbẹ̀ sóye níbẹ̀ bá kọ́ àdánwò ńlá ni àwọn òpìdán àtàwọn alásàsì ìdí ni tó fi jẹ́ pé ó wà nínú tí ò gbúdọ̀ mánéjì láwọn obìnrin bó ti kíyàwó ẹ̀dá tó bó ti kọ́ fáwọn ẹ̀tọ́ tó bá fi mọ̀ ní ẹni tí ń lọ́lẹ̀ yóò dùn tó bá sọ́kọ̀ pọ̀ tí ọ̀pá ti kọjá níbẹ̀ kọ́ kẹfì nínú ìgbà gbé bẹ́ẹ̀ ni gbogbo ayọ̀ ilé ilé wọn lọ síṣẹ́ kan ó lè jẹ́ gbólóhùn tí wọ́n wí ó lè jẹ́ nǹkan tí wọ́n kọ sóye ó lè jẹ́ iṣẹ́ kan tí wọ́n ṣe wọ́n lọ nǹkan kan papọ̀ wọ́n á wí nǹkan sí kíní yóò máa wá lápá lára ẹni tí wọ́n fi porí ẹ̀ àbí kó máa lápá lára làákàyè ẹ̀ àbí kó máa lápá lára ọkàn ẹ̀ ó tá à ń pè ní dánìyẹn torí pé sẹ́ẹ̀ kí ló sẹ́ẹ̀ ó ló fẹ́ yàwó lé wọn àdá ní foríjì lẹ́yìn tó bí ọkùnrin yìí ti bẹ́ẹ̀ tí ìyàwó tí wọ́n fẹ́ lé náà ti bímọ méjì ọlọ́run mọ iye aré tó sá kó lè yẹ mọ́ sàbí àmọ́ ṣọ́wọ́ àtọ́lọ́wọ́ kọ́ ó wá òpè òun àfàbọ̀ wá bá ọkọ ọdẹ wọ́n ń pe nọ́mbà àwọn èèyàn gbogbo àwọn èrò onímọ́tò wọ́n wá pe ọmọ àlájà yẹn ó wà nílé bàbá olóògùn tó ṣiṣẹ́ fún obìnrin tó tó kọ́kọ́ yẹn lásán tó kọ́kọ́ ní dẹ́bà eléyà wa ó wà nílé bàbá olóògùn òun náà bá bí ó ṣe dá lọ síbẹ̀ pé bẹ́ẹ̀ ọ̀bá da fẹ́ràn kan ẹ̀yin náà ráyè wọ́n pariwo ó dìde fẹ́ mọ́ lọ wọ́n tún wá pè ìyàwó dẹ́bà náà òun náà bẹ́ẹ̀ lé yẹn ìgbà tí wọ́n pè pé yálà wọn ní gbọ́lẹ̀ wa àwọn ọmọ wà níbi kan ní wọ́n ní ọmọ bọ ọkùnrin ti accident yẹn dẹ́pọ̀ wọ́n pariwo pé yé àwọn obìnrin yẹn ń gbọ́kadà ó lọ sọ́sibítù wọ́n tẹ̀lé accident yẹn nílé ìwé ọ̀dọ́ bàbá orí ẹ̀dúgbò ṣe ló ń torí ẹ̀ láti fún ó lọ pé lọ́pọ̀ tẹ́lẹ̀ tó bí láti ṣiṣẹ́ òun náà wá sáré lọ síbítù mẹ́tì wá ń bẹ́ síbítù sí ojú kanjú tó yẹ ọmọ alájà yẹn pàdé àtòun náà lọ síbítù ọmọ alájà wá bú sọ pé olórí bí gbàgbọ́ lọ́wọ́ pé kí bàbá yẹn lọ rìfásì sẹ́yìn wàláhì ọ̀rọ̀ tí mo mọ̀ sí lélẹ̀ nítorí mo padà sí ojú àfẹ́ ní kó tó jáde láyé wọn lọ bá bàbá yẹn wá níṣẹ́ tí wọ́n bá ń wà láàmà ń jẹ ibi igi ọ̀gẹ̀dẹ̀ la ṣe sí tó jẹ́ káwọn lọ síbi táwọn ṣiṣẹ́ yẹn sí tí igi ọ̀gẹ̀dẹ̀ yẹn ò bá ti jẹrà tán táwọn bá ti yọ ẹni yóò gbádùn
adẹ́kọ̀ọ́ ibi tó bàjẹ́ dé yẹn náà ló bàjẹ́ dé ṣùgbọ́n táwọn ọbẹ̀ rí yẹ wàhálà ní ìgbà tó wọ́n fi débẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ti jẹ́ra wọ́n ìlú fi ọlọ́run bá búdẹ́ nìyẹn jẹ́ra tó fi jáde láyé káyì ọkàn mi balẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run pé àlọ́ ń pàdé níwájú ọlọ́run àsìkò táwọn èèyàn fi saburú láyé àkókò kékeré ni wọ́n wá sọ́fà gbére nínú jàǹdàmà gbogbo tó bá máa ń sàfihàn lọ múra sí mo ṣe tán níbẹ̀ kò tí mo ṣe gbé á kó pàdé wájú ọba tí ì gbàgbẹ́ ọkùnrin yìí jẹ́ra tó fi kú ní wàláì wọ́n di ẹsẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ ó jẹ́ra lọ wọ́n tún tún gé tí wọ́n fi gé dé tán ó wá jẹ́ra wọnú rẹ̀ lọ. ní ìpáwọn ọba ilé ìka sọ nípa kí láń pè ní ìgbé àti àṣàṣì sóye nínú èdè lárúbáwá àti nínú àgbáyẹ̀sìn ó yẹ kó tó wa àwọn sọ pé nukta ẹlẹ́kejì ni àṣírú fi dawil kitab wa sunnah kí láń pè lásàṣì gan nínú Quran àti hadith ǹjẹ́ pé àyà Quran sọ ìkankan nípa àṣàṣì bí àbí idán wọn ni àṣírú thabitu fil kitab wa sunnah ó tá ń pè ní idán àṣàṣì ó fẹsẹ̀ múlẹ̀ gbẹ́ngbẹ́ng ní ọ̀rọ̀ náà olùwà náà sọ pé bẹ confam tí òbí bá ti mú nígbà tí a sọ pé kò sí ohun tó ń jáde kan kò sí ohun tó ń jáde àti kan ó máa kú lẹ́yìn tí máa nílò ìwé pé ni èèyàn lè padà ọlọ́dún mú mi tó pé tọ́wọ́ tọ́lá wọn ló wà wọ́n sọ pé kò sí illa annahu muqayyadu bi mashiyatillah ṣùgbọ́n àwọn ohun tí ń bẹ nínú tẹ̀sí ni pé tí wọ́n bá sàṣẹ́ nìkan wọ́n bá fi gbá korí ẹnìkan kò lé mú àfitọ́lọ̀ bá fẹ́ ẹ̀dá kọ́ dìyẹn múná fọ́nà ẹlòmíì tí o mọ àwọn òbí kẹ́lí láì tààdà bisimilahi lẹ́bi láyà gbogbo máa kò mọ́ kéèké mú kìí kí o ṣùgbọ́n ẹ bá sàṣì ẹ dáhùn bí o bá gbà pé orí rẹ ṣe kí ni orí rẹ lé orí rẹ kì í gba àbọ̀dì ọlọ́run mọ̀ dáhùn yẹn kẹrẹ́ inú tí wọ́n bá lọ ní olóògbé ọba tó lọ́kọ̀ pẹ̀ wọ́n dára ẹ̀ láyọ̀ nídìí kò sòrò wọ́n dògùn náà mo ti wà ó lè sàṣọ fọ́nà eléyìí yóò pè wá lọ sí di pé ọmọ dìdìkú di mara ọmọ lọ wí àgbókágbó ṣé ọmọ lọ sí gbẹ́rẹ́ wọ́n fara ẹ̀ lọ́mọ ni tó bá sí gbẹ́rẹ́ báyìí kan títún náà sọ ọwọ́ ọkọ̀ kú dànù bẹ́ẹ̀ni àwọn cases tí mo ti rí tó dẹ́ báwọn yẹn gba bí gbẹ́rẹ́ kú kì í ṣe mẹ́rin tí tetanus wọnú gbẹ́rẹ́ sísí wọ́n dúró àríkì yánà farakọlọ alhayu alqayyum alladhi la yamutu abadan ọba làyè gbére ọba tó dá dúró tí ò fara kónkó ọba tí ò ní kú láéláé fọlẹ́lẹ́ kìtà orí nínú tí ọlọ́run tí ń tọ́ka sí pọ́lọ́ ní ọ̀sà sí wà kọ̀ǹfà tọ́ba lọ ka sọ́wọ́ kùlùbá kọ́lá àyà 102 wàtábàrú máa tẹ́tù ṣayàpínà ala mulki Suleiman wà máa kafara Suleiman walakinna ṣayàpínà kafaru yu'allimuna an-nasa as-sihr. olùwà ní nínú nǹkan tó pa irú ẹ̀ mọ ọlọ́tọ́lọ́ ń dá ànábì Suleiman ara ẹ̀ ní kí wọ́n parọ́ mẹ́kàlí mọ́ ànábì Suleiman pàdánù Suleiman ní mẹ́kàlí kódà àwọn olóògùn mẹ́kàlí ẹgbẹ́ tí wọ́n sọ pé àwọn ní ọ̀pá mẹ́kàlí ọ̀pá ànábì Suleiman mẹ́kàlí ọ̀pá ànábì Musa èèmọ́bí tí ànábì Musa ti hàn ìhàn kú hàn sọ́pà tó pè ní mẹ́kàlí karamati làwọn eléyìí ànábì Musa alayhi salam ọ̀pá ọwọ́ ọ̀pá ló mọ̀ sí ìdí ni ẹ̀tọ́ lọ sọ bínú Suratu Taha ó bá bèèrè pé kí ni ń bẹ lọ́wọ́ ọlọ́pàá mi ni mo máa fi ń já fẹ́rí kó fún ọ̀fẹ́ mu wa ó jọ bẹ́ẹ̀ kọ́ńdà yìí àsọyá àtàwọn wà àwọn ṣubì ha àmọ́ ìmọ̀sá bá túlẹ̀ pé ọ̀pá ló mọ̀ sí tí wọn bá fẹ́ ọba bá kábọ̀ pánà bẹ́ẹ̀ lọ́nà àdúgbò náà nílẹ̀ kàní tọ́ba di lọ́la má lọ mú ibi kan tó sàdọ́ǹdà sí ọ láfọ̀ọ́ níbi jùlẹ̀ òbí. wàá mọ̀ pé tàbí Musa yẹn wọ́n pè ní kíni mọ̀jíza eléyìí tó kọjá karamat alkaramat òun wà fún àwọn awliya Allah wal mọ̀jíza àwọn al-anbiya àwọn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ lọ́wọ́ fún. náà ayà láfún ọyẹ Suratul Baqara ayà 102 ó bá lọ́nà bí Suleiman kì í sókùnà èsù ló pidán òwúrọ̀pọ̀ àwọn èèyàn ní síhìrù ìdápítà ayà ìjámọ̀ ìpè iṣẹ́ ọwọ́ ṣẹ̀tọ́nì ní àṣàṣìjẹ́ àti kàmọ̀ pidán gbogbo ẹni tí wọ́n bá wọn ti máa ṣe májíìkì láyé pọ̀pọ̀ kan ní ọmọ èṣù ni alábàárìnṣẹ́gbọ́ ẹ̀ afáwa kan wọ́n làwọn lọ fún dáwà
wọ́n gbọ́ mọ́tò wọ́n bá dàdúgbò wọn ló kù dé káàdé là àwọn táwọn èèyàn pọ̀ gan kí ló ń ṣẹlẹ̀ láàrin wọn náà ní kò ní yẹ lẹ́yìn pé àṣetán ní ń dára kan àwọn dúró àwọn ọdẹ ìpè ló ń ṣẹlẹ̀ àwọn náà wá ọkùnrin kan ní àmọ́bí tó ti rí agbára yẹn ló ń lo kálukú ń sẹ́yìn mọ́ ọlọ́run bẹ̀rẹ̀ pé agbára wo ó ta okùn ní okùn dédé tírẹ̀dì tí àwọn tó lọ́rùn fi ránṣọ òun ló ta tọmọbìnrin tó mú dání rìn lórí okùn yẹn tí ọ̀dẹ̀ jábọ́ ẹ̀rọ náà wá òkú àgbọ̀gbọ́ mo lọ sí dáwà fáwọn èèyàn mi níbi tí ti ń bọ̀ tí n bá ṣe dáwà ń bí kí n mẹ́bi mú yẹn rìn lórí àwọn irọ́ bọ́ọ̀lẹ̀ tó bá fẹ́ ṣubú okùn yóò dáǹsì wọ́n ń tẹ̀lé dá àwọn bá ń na ọ́ sókùn yẹn àwọn ayàtọ̀ mọ́ ń ba ibẹ̀ jẹ́ abaka gbogbo ilẹ̀ sámà gbogbo àwọn ayàtọ̀ yàtọ̀ ìjọba yẹn náà àbí wọ́n ìlú kulli afákin àti yasma'u ayati llahi tutla alayhi summa yusirru mustakbira ka'an lam yasma'aha fabashshirhu bi'adhabin alim tó kún jáni àfi pàtì ó tó wá kọjá kókò jẹ́ aláfẹ́fẹ́ yàrá bọ́lẹ̀ wọ́n lè kọ́ mọ̀ ẹ́ fi ń nálẹ̀ ọ̀sọ̀ báyìí bọ́ padà kú sọ́sítù ẹ mọ̀ pé dábọ́ káfà ó ti ń rà àfà sóyè ṣùgbọ́n kọ̀ ẹni tó ní mímọ̀ wọ́n ti jọ ń fàárí òun àtàwọn tó jẹ́ lẹ́sùn ẹgbẹ́ rẹ̀ torí ohun táwọn ilé sún ní ni pé tó bá pàdé ẹnìkan tó bá wojú ẹ̀ báyìí yóò mọ bí agbára rẹ̀ pín sí tó bá jẹ́ pọ́ mọ̀ pé n tó nílọ́jù tó lọ́gbẹ́ tó pé ìgbà yóò awolawo àmọ̀tẹ́kùn torí tó lólógbò ẹ̀wọ̀n fún ẹgbẹ́ ra wọn bọ́lá sí rí nìyẹn náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà wa tó sọ nípa ilé tábàwọ̀ Suratu Yunus àyà 77 àdìpọ̀ wa sọ nípa pé wà láyé fi lè fi sáhírù àìsàn àti gbogbo ẹni tí ìlọ pignan tí máa ń sàṣìyàn ọlọ́run ò ní jèrè sẹ́rẹ̀ kò sọ́nà tí wọ́n bá jèrè bẹ́ẹ̀ ni tábàwọ̀ àyà Suratu Yunus yìí náà àyà 81 sí 82 bákan náà Suratul A'raf àyà 170 dé 122 bákan náà Suratu Taha àyà 67 to 69 bákan náà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àyà tó sọ fún wa nípa pé ọlọ́run bá wá kọ̀ǹfàmù pé ìdánwà o àṣàṣíwà o kọ̀ǹfàmù bí wàá sọ pé ó wà nípa gba ọkọ náà sọ pé gbẹgbẹ lè tọ́ra wa gbàgbọ́ ní kéèyàn gba tó bá ní ọgbẹ nìkan gbọ́ ọ̀rọ̀ tó sọ ń kọ́ wá ṣe ní wàá gbọ́ ọ̀rẹ́ náà lọ ara gbàgbọ́ wa ni ká gbà pé ìdánwà tọ́ra náà bá kọ̀ǹfàmù ẹ̀kọ́ wa. bákan náà alùpùpù nínú sunna nínú àdìsí nǹkan sáàdìsí náà gbà pé ìdánwẹ̀ sáré kankan tó fẹsẹ̀ wá ilẹ̀ pé àṣìṣe wà wọ́n lè fàánà Aishata radiyallahu anha qalat àdìsí ìyàwó àwọn ìlọ́gbà wa àdìsí ń sáré nínú tí wọ́n sọ Bukhari ó ní sáà Rasulullahi sallallahu alaihi wa sallam rajulun min bani Dhuwayqa yuqalu lahu Labid ibn Asim ọlọ́rakùnrin kan ìyàwó ànábì ló ń sọ̀rọ̀ ọlọ́rakùnrin kan tó kọ̀ rẹ̀ jẹ́ Labid ibn Asim ọjà ìran Dhuwayqa ó sàṣà Nabi sallallahu alaihi wa sallam ó sàṣà Nabi ànábì wọ́n sàdásí ìyàwó ànábì ló sọ hatta kana Rasulullahi sallallahu alaihi wa sallam yukhayyalu ilayya annahu kana yuf'alu shay'an wa ma fa'alahu náà ó ní ibẹ̀ ìdáhùn lára ànábì lórí pé ànábì ó lérò pé ó ti ṣe nǹkan ní ojú òsè yóò sì lérò pé èmi ò tí ì ṣe nǹkan ní ojú òsè kọjá ìyàwó ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó wá ní arábìnrin tẹ̀síwájú ó ní wọ́kọ́dà Àìṣà sọ pé ànábì sallallahu alaihi wasallam wọ́n wá wà lórí ìgbẹ́ náà lọ́jọ́ pẹ̀pẹ́ wọn náà ó lè gbé ìsọjọ́ kan kì í sọjọ́ méjì nínú ẹ̀ fi dáhùn lára ànábì ìran náà má mi mú àdáwò burúkú yìí kúrò èwo ni kí ó ti dọ́dọ̀ ìyàwó rẹ̀ ilé tí òun kàn tó ti bá lásìkò pé àmọ́ tí ẹni bá wà lásìkò nípa ti ṣe kọjá mi láti ẹ̀dìdẹ́ sí náà ṣé àbí kí wọ́n kó oúnjẹ ní kókó mo ti jẹ pé ìjẹun oúnjẹ lẹ gbé kalẹ̀ ọlọ́dà kan bá mi mú kíní ìkọjá ìyàwó Àìṣà ni ó kàn mí lọ́jọ́ kan lànà bí wà lórí ibẹ̀ náà tí tó fi bọ́ọ̀lù mọ́nà mi sì wọ́n jí ní ìdájí ànábì wa sọ fún mi pé ìrìn Àìṣà òní ìpò orí pé mo ti gbádùn àwọn màláíkà méjì ni wọ́n wá bá mi ìkan dúró nígbè yìí ìkan dúró níbi ẹsẹ̀ ni èyí tó dúró lórí mi wọ́n ń béèrè léèké lórí ẹsẹ̀ mi pé ìlà ọkùnrin tí ń pe màláíkà kejì pé kí ló sọ ọkùnrin yìí tí tó bá ṣe nǹkan tó rò pé òun ti ṣe nǹkan tí ò ní ṣe nǹkan tó rò pé òun ti ṣe èkejì wa dáhùn pé àwọn sàṣì ni ó lè nàbí pẹ́ta lọ́sàṣì ó ní nàbí ìbò ibn Azab ni ó ní kí ló fi sàṣì tó ń tọ́ka ìtìlẹ̀ ní ìgbà alákòókò ẹ̀mí fi sọmáyé ó ní kí ló fi sàṣì ó ló mú irun díẹ̀ irun ilé ànábì kan jámọ́ kó ló yọ ó wá pápá pẹ̀lú ọ̀gọ́mọ dàbínú sóyè ló fi parí bẹ́ẹ̀ màlẹ́kà kejì wà nílé pé ń bá lọ gbé bẹ́ẹ̀ sí ó lọ gbé lọ ó lọ sọ sínú bíi Zarwan ó gbà wọn ní Zarwan ibẹ̀ ló lọ sọ sí bí bánàbí ṣe jí tó rí pọ́ọ̀tù lọ́wọ́ fáìṣà kan
ànábì wa pa àwọn sábẹ́ mélòó kankan já lọ sínú ìlú yẹn wọ́n lọ gbé kí ní ẹ̀ jáde wọ́n túká tó yẹ wọ́n yọ irun yẹn kó ibi tó fi á sí ẹ mọ̀ wọ́n ti ṣe wípé àfáànábì ọ̀rẹ́dà ànábì ti gbàgbọ́ ẹ̀kọ́ ńlá ni pé ká lọ tú kí ní yẹn ká toró tún lè padà fẹ́ lápá nígbà mi tàbá túká tó yẹ báyìí ànábì sallallahu alaihi wasallam wọ́n gbàgbọ́ mo mọ̀ pé wọ́n ọ̀tá gbẹ àwọn tí wọ́n lóye wọ́n lè òkú sẹ́nu ànábì wọn sàṣì òmù gbogbo ànábì ọ̀nà ọ̀bá wọn lè sàṣì tí ó mú ọ kílẹ̀ rí ó rí pé àwọn òkú náà fẹ́ àwọn náà sa idán lórí Musa tó mú Musa bẹ́ẹ̀ ni ayé ẹ̀ ohun tí ò ní ọ̀dà fi bẹ́ẹ̀ fi Musa sáré wọ́n gbé elephant ó tẹ́lẹ̀ kí n pè é elephant àjìnà tó làwọn pè é bàbá náà ṣùgbọ́n ẹ̀ bẹ́ẹ̀ Yorùbá lè o àjìnàkú sàmọ́tẹ́ dájìnàkú lórí látàkàkú tó yẹ wọn bàbá ti yẹ elephant ẹ̀ ń bá ti yẹ yín wọ́n ti kó báyìí ẹ sọ̀rọ̀ bó ṣe ń yẹ ìgbàjẹ́bẹ́ inú ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àjẹnàkú lẹ́gbẹ́ sí ní ti ẹgbẹ́ ní ti dìbò fún bí ọ̀dọ́ rẹ̀ náà alhamdulillah wọ́n lọ gbé ìwé elephant wa tó tẹ́ kó amọ̀ ni wọ́n fi mọ́ wọ́n dẹ̀ sa igbó sí wọ́n dẹ̀ di elephant ńlá tó kọjú ta Musa tí Musa túlẹ̀ wọ́n náà alábẹ̀dẹ́ ni mo jọba rẹ̀ lẹ́kọ̀ọ́ gbẹ̀mí jọ ó mi pé ìgbésẹ̀ kí ni wọ́n ta afárá nínú ẹ̀yìn ìta ní anabi Musa alayhi salatu wa salam so for this reason èèyàn ní gbogbo àwọn anabi ọlọ́ ìdí ni tó lọ fún ní kánàbì sọ pé kul anana basharu mithlukum sọ fún wọn pé ìyẹn lọ́wọ́ ara bíi ti yín òun nìyí náà yuha ilayya ọwọ́ pé wáyé wá ń ṣe kí ni ó ń sọ̀kalẹ̀ fún ilé differentiate wa dáàbò ní sẹ́wáì tó fi dé pa anabi ọlọ́ náà bímọ báwọn náà ṣe bímọ ẹnìkan wá bá mi ó ní kí n bó ń bá yàwó òun sọ̀rọ̀ bóun náà gbọ́rọ̀ mo ní báwọn ọmọ báyìí wọn báwọn bá dọ̀rọ̀ sún náà yóò kọ́ stafula mo ní báyìí àwọn olùyà stafula lọ́dọ̀ mi ní mo ní stafula sí ní stafula mo ní kọ́ra bẹ́ẹ̀ dáná bí ọmọ yóò gbé dáná bí ọmọ sẹ́gbẹ́ kẹ́ná tó bá fáyà parí yóò tó wá bí ẹni máa mú wa ní wọ́n bí mọ̀ náà àbí àwọn ọmọ yín jábọ̀ kàrámà ní ìjọmọ èèyàn sóyè ó ló ń ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́ọ̀ ẹnikẹ́ni tó náà ní málù nínú àwọn òbí táwọn Yorùbá máa ń ṣe ènìyàn málù tó bá gbọ́ láì tó fẹ́ pẹ́ fún ọ̀dà ọ̀yẹ̀ lónìí kò pè tó àyẹ̀wò ẹ̀wọ̀n bíi kíni àìsàn wọn lónìí ẹni ọwọ́ ló babaláwo olùsúná wọ́n gbá nàbí lè títọ́ gbàgbígbá wọ́n ká nàbí lẹ́yìn lójú ogun mẹ́ta ilé ẹ̀kọ́ ìjọba nìyẹn ni ẹ́ tọ́ba sí lo pípẹ́ ká nàbí wọn náà ni wọ́n ní wọ́n sàṣì tó mu òun la mú wọn fọ yìí Ànábì Musa alayhi salam wọ́n sàṣì omi kò sábúrú ń délé bákan náà káwọn wá gbàgbé àwọn lọ sórí ọ̀rọ̀ kí ni ìdájọ́ òkúdá à ń bọ̀ lórí ọ̀rọ̀ ojúkojú inshallah àdáyínú kí ni ìdájọ́ pìdá gbogbo ẹni tí ń pìdá bẹ̀rẹ̀ látòrí kámná yàrá òkà fowó lulẹ̀ tó ń pè ní àlùwó àbí àlùwátọ́ tó fún wọn tí wọn pé bẹ̀rẹ̀ ni ìdá pípa gbogbo ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà àdìsí àbí ìwé ìlànà àwọn ọmọ yìí sallallahu alaihi wasallam wọn kọ́ta anábì kíkà tọ́lọ́ lọ́kọ́ wọn lápá anábì sọ pé ìṣẹ́nibu sab'a al-mubiqat anábì ní ẹ jìnnà sí nǹkan méje tẹ bá dẹ́ka òun gbogbo ẹ̀ ọlọ́wọ́ pa yẹn èyí sì kan kó tó jẹ́ mùsùlùmí mọ́ with immediate effect wọ́n pa àrùn ni ṣe wọ́n bá lè yẹ pa ó lè má kú lórí báyìí o bẹ̀ nínú ìwé iye wọ́n ti fọ́pọ̀ ìyá kò mẹ́ inú ìwé ẹ̀ jẹ́ mùsùlùmí ìgbà tó lọ́dún wọn kà anábì sọ pé nínú àwọn kan méje aṣirku billah anábì lákọ̀ọ́kọ́ òní bíbá olúwa wọ́n ogun nǹkan tá a mọ̀ kó wà ní ṣe káwọ́ alẹ́ ọ̀dọ́ lómi bí ẹni tí wọ́n máa wà lọ́dọ̀ òsàn ọlọ́mọ yọyọ ó wà lọ́dọ̀ odò ó wà lọ́dọ̀ sún ó wà lọ́dọ̀ òkè tábìlì ọmọ lọ́dọ̀ Allah ẹni tí ń wáyì àwọn kan láwọn làwọn máa ń fún àwọn èèyàn níyì ẹni tó àbá dáná lálẹ́ ìgbọ́lá ẹni tó àbá gbéra lé ìgbéra ẹni tó bá wáyì lọ́dọ̀ wọn ó ti ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́ lójú ẹsẹ̀ ìyá ti kú ìbẹ̀rù tó wà jẹ̀ náà lẹ́yìn náà láti sọ pé ẹlẹ́ẹ̀kejì àti kí ẹ máa ṣàkùsíyàn gbogbo ẹni tí ń ṣàkùsíyàn bẹ̀rẹ̀ látòrí ògùnfẹ́ àwọn ògùnfẹ́ kẹ̀ dá ọ wà ní súnà aṣọ díẹ̀ jẹta o àbí obìnrin tó máa ń gbọ́ ṣe ẹnu ẹ̀ kéyìí rẹ̀ máa ń ṣáìn ògùnfẹ́ náà lóògùnfẹ́ kọ́ náà ọ̀rọ̀ rẹ̀ ti dákẹ́ obìnrin tó ṣe pé ó rí kí ọkùnrin nífẹ̀ẹ́ sí oúnjẹ báyìí kò dẹ̀ mọ́ oúnjẹ yẹn dá ó wà lọ́kọ ògùnfẹ́ náà lóògùnfẹ́ kọ́ náà
obìnrin tó pẹ̀ ń kọ̀ǹpilẹ̀ pé òwe sàkìnàtì ẹ̀sùn kalẹ̀ bí kíní òun àti àti sinmi bá ṣe bá dìde kó rẹ̀ dìde báwo pé bẹ́ẹ̀ lọ kọ́ àwọn táyé oríṣiríṣi ògùn fẹ́ ní àbẹ́ ògùn fẹ́ wọ́. wọ́n yà ṣe yẹ pẹ́sà ìyá máa ń kọ̀ àyà máa ń kọ̀ bẹ́ẹ̀ náà bákan náà obìnrin tó mu watermelon àti milk ògùn fẹ́ ni o bó ṣe jẹ́ pé ògùn fẹ́ ni ọkùnrin tó blend tiger nut pẹ̀lú milk àti dẹ̀bínú ògùn fẹ́ tó confam lílé yẹn halal lílé yẹn kéèyàn wo bí mo ṣe rí ìdí mo bá wọ aṣọ kan tó tight nínú gbogbo irun tọ́lọ̀ ń dá fún yóò jáde tọkọ̀ tó bá dé kò ní lè jáde ògùn fẹ́ ni ìsìlámù sì lọ́wọ́ sílẹ̀ ẹlòmíràn ṣàgùdọ̀ ní sí èpè ọjà ọkọ̀ ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn yẹn ó wá lọ sóògùn fẹ́ fi sóúnjẹ fún fi òfò fún dá sínú ọbẹ̀ ẹ̀yọ̀ fi sínú omi ìwẹ̀ òun lọ́wọ́ ìjọba tó dáhùn àgbẹ̀bí kí ni ìsìlámù sọ lórí sísàsí ni àtẹnití ń sàsí ni záàdọ̀ tó ń wọlé ìlànà ìlànà sẹ́yà ìròyìn kútẹ́lì habbi illa Shafi'i a ní ilé ẹ̀kọ́ mẹ́rin nínú Islam mazhabi àwọn Maliki mazhabi àwọn Hanabila tó ń tẹ̀lé Imam Ahmad ibn Hanbal mazhabi àwọn Hanafi tó ń tẹ̀lé Thabit ibn Banan Imam Abu Hanifa àti mazhabi àwọn Shafi'i wọ́n ní àwọn mẹ́ta Malikiya àti Hanabila àti Hanabila mẹ́rin Malikiya Shafi'iya àti Hanafiya àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbà pé tẹ́ bá ti rẹ́ni tí ń sọ́ọ̀gùn ìtọ́jú kọ́ oògùn tí a máa túmẹ̀ síhírù tẹ́ bá ti rẹ́ni tí ń ṣe fọ́túrù ẹ̀bùdọ̀ pani ohun táwọn mẹ́tẹ̀ẹ̀ta gbà ní wọ́n ní illa Shafi'i àwọn Shafi'i làwọn gbà pé no tó wọ́n ti yàtọ̀ àwọn Shafi'i lọ sórí pé ẹ̀yìn mọ̀ lọ wọ́n wọ̀ lẹ́bẹ̀ẹ́ kọ́ lọ́la yuqtalu illa idha qatala bisirihi àwọn ní gbogbo ẹ̀ńtẹ́ mọ̀ pé ń pa ọ́dà ó lè jó gidi èèyàn láàyè wọ́n bá mú òkété jíjó ní aláǹgbá adarí kan tí wọ́n bá wọn wọ́n sá máa jó kẹ́kí ohun táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gbà ní pé láti rárá wọn mú ẹ̀pà wọn náà dà ṣùgbọ́n àwọn Shafi'i àwọn ní rárá ó dijọ́ ta bá rí kó sóògùn ó fọ̀gùn yẹn pa èèyàn ìjẹníyà ní ìlànà fún ṣùgbọ́n tó bá ti lè tọ́ bá bàbá bá bí kí ìjọ mọ̀ ògùn tó fi pààyàn tó lè mọ̀ ìgbà yà tó pa òun náà èwo lọ́mọ sẹ́nu ọmọ ajá ọmọ rẹ̀ ló wà ní ọ̀dọ̀ bọ́ ẹ̀tù lọ́mọ rẹ̀ ní àbáhàyà fún délé wọ́n sọ fún wa pé idán sísà oògùn ṣíṣe owó àti Islam ọ̀tá ni wọ́n jẹ́ ẹnìkan ò lè máa ṣògùn sádán kó tó jẹ́ mùsùlùmí ìdàkejì ìgbàgbọ́ nìdánjẹ́ bí wọ́n ṣe wá sọ nípa pé ká pa ẹni tá a bá rí pé ń fòògùn ṣiṣẹ́ àtẹ̀tẹ̀ náà mẹ́jà lọ́dọ̀ wọn gbogbo ní o tó máa ń lọ ní ológun ẹ̀mú wọn pa bí wọ́n ṣe sọ yìí o lè lérò pé kí wọ́n wá dé tó ẹ pèsè ẹ̀sìn láwọn mojú pípa lọ lẹ̀sìn ṣe wá lé báyìí mo fọlọ́ ń gba olójú pé ibi tẹ́ ti gbáyé gbádùn ní kẹ́ ẹ máa pa òkú yá bíbẹ̀ bá kọ́ báyọ̀ ṣe rí ló ṣe rí ọ̀gọ̀rọ̀ ilé torí tó di abandon project tí wọ́n kọ́ lọ tí wọ́n ò ní kọ́ mọ́ àwọn ẹni bí lọ́sàsẹ́ nìyẹn ọ̀gọ̀rọ̀ wèrè tó ní títì yẹn àṣàṣì ló sọ wọ́n di wèrè ọ̀gọ̀rọ̀ léṣẹ́ tí wọ́n ti ń tàn bẹ́ẹ̀ wìtìwìtì tó di ohun tó dá tẹ́lẹ̀ kò yá bẹ̀ mọ́ iṣẹ́ ọwọ́ àwọn olórí ibú yìí ọ̀gọ̀rọ̀ ọmọ tí wọ́n jí gbé ọjọ́ tó ti padà rí ẹ̀bẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ ṣé kápẹ́ńtà ló gbé àwọn aláṣàṣì ni wọ́n lò ká burúkú kan tó ń pè ní bàṣẹ̀jẹ́ òrùka ẹ̀rẹ́ bàṣẹ̀jẹ́ kò sí tó bá fi kàtí nǹkan yóò ní lárí mọ́ tí wọ́n bá lọ ra mọ́tò titun yàyọ̀ mọ́ wọn o yé gbé lọ fámílì àti yóò pé wọ́n mi wá wàrà tí mo dá tó bá fò káyẹ kan ẹ̀ tu ọkọ̀ yẹn pààtì rẹ̀ mọ́tò tó bá tún fi sí tiẹ̀ dà olórí burúkú ni àwọn ológun tó bá sì bẹ̀rẹ̀ sí ní kọ́sẹ̀ epo fẹ́ mọ̀ nípa àtọ́jú lọ́dọ̀ wọn gbogbo ẹ̀mí wọ́n kọ́ papọ̀ wọn ló sàmọ́ fi máa nìyànjú ẹ̀ pé àbọ̀gbọ́ èmi ò fẹ́ sórí ibú èmi ò mílẹ̀ kò sí ohun tí mo fẹ́ fi lè ṣe àwọn nǹkan tó máa ń ba nǹkan jẹ́ yìí ẹgbẹ́ tó máa ń ó gbẹ́ gan ó dẹ̀ simple gan gbogbo náà la mọ̀ pé ilé bó ṣe tó post office tó ti pé ìjọba ló kọ títí òdòdó ẹgbẹ́ tó fi parí ó bá wọn tó sùn mélòó tó parí ọ̀sẹ̀ wọn lọ́sẹ̀ gbẹ́mẹ̀jọ àbí lọ́dún kọjá àti rírẹ́ àti kíkùn náà wọ́n tó kọjá ẹ̀wọ̀n ká sọ pé wà nílẹ̀ ìjọba lè gbúdọ̀ dúró yóò tó jọ́ mélòó
oṣù mẹ́fà tọ̀ tó bá fẹ́ wọlé nǹkan tí ọba yẹ yín ni ó sọ fún yín èyí àbẹ̀wò ìrìnàjò lọ́júmọ́ ṣọ́ọ̀pù wá wà nígi la fi lọ sí jùmọ̀ tá a máa rí àmọ́ ẹni tí à ń sálámọ̀ ọ̀hún dákun náà tí wọ́n kọ́ lára ní á débẹ̀ báyẹn ẹ̀ lè lérò pé tí wọ́n bá fẹ́ ba nǹkan jẹ́ rọrùn àti tó ṣe ní wàhálà ó táwọn èèyàn fi ba nǹkan jẹ́ ẹ má jẹ fọ̀rọ̀ lẹ́fọ̀ọ́. wọ́n ní kíkọ́ nípa ìdánkọ́ èèwọ̀ ni mo fẹ́ kọ́ nípa àṣàsí èèwọ̀ ni wọ́n ní àyàfi àmà ṣùgbọ́n تعلم سهر للعمل وتعليمه فحرام إلا من كان من ذلك المعرفة ساره وكشفه للناس wọ́n ní ọ̀nà kan tẹ́lẹ̀ àwọn olùmọ̀ kò lè lórí balẹ̀ fi kọ́ nípa àṣàsí òun ni pé mo fẹ́ mọ̀ kí mo wá tú àṣírí rẹ̀ fáwọn èèyàn ṣé mo báwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ lánàá ìtàn òní gbàgbé táwọn èèyàn bá gbàgbé àwọn èèyàn tó ṣe jìhádì lánàá wọ́n ti pa fún àkàlápàlà láńlò èkó yìí ṣé mo kí ni alẹ́mẹ́tàn ọdún wo ni ẹlẹ́rọ fáwọn sọ àwọn tó lè sọ pé kéré láàrin wa yìí náà bàbá wa yìí bóyá àwọn lè sọ pé àwọn mọ̀ wọn kí ni bàbá yìí máa ń ṣe òun tún àṣírí gbogbo táwọn èèyàn pè nìkan yóò gbé wákàtí ó túbọ̀ wọn fi sẹ́yìn kò sóhun tó ń jẹ́ òòrò pàkó ní yóò fi máa fi fọ́ọ̀fọ́ sẹ́yìn ìrẹ́ lásán bí bàbá yìí ṣe ti náà mú pa àfàṣọ fún wọn lẹ́pẹ̀ẹ́ mọ́ tí ẹ ò tí pẹ́ kí ló máa ń ṣe ló máa ń tú àṣírí ìwúrọ̀ àwọn kan wọ̀nyí wọn Islam ọ̀nà kan tí Islam gbà yín láyè láti kọ́ nípa ẹ̀ òun ni pé mo fẹ́ mọ̀ kí ni mo tú àṣírí yẹn ṣùgbọ́n pé mo fẹ́ mọ̀ máa fi ṣiṣẹ́ yìí ó dolórí straight forward. lẹ́yìn náà àwọn lọ sórí àníwáwò síhẹ̀ àṣàsílẹ̀ ìlànà àṣàsílẹ̀ ìlànà ìbẹ̀ náà bílíọ̀nsì ni àṣàsí tó wà díẹ̀ náà láàkàn mọ́ wa gẹ́gẹ́ bá sọ pé níparí ọ̀rọ̀ ní classroom ọgbẹ̀ exit area àbí lẹ́yìn ìgbà tó bá ti mú díẹ̀ wá tán alákọ̀ọ́kọ́ a ní sẹ́wọ̀ tafrik olórí wọn sọ nínú Suratul Baqara ọ̀rọ̀ òtù yẹn wa ma yu'allimani hatta yaqula innama nahnu fitnatun fala pé wọ́n ọ̀pọ̀ nìkan ní idán àwọn màláíkà méjì wọ́n pa àwọn èèyàn lórí rẹ̀ pé idán lọ fẹ́ kọ́ yìí tó bá ti mọ̀ orí ni kò di kèfèrí straight ni tí a bá ti mọ̀ nípa àṣàṣe ìyẹn di kèfèrí straight ni ẹ wá rí ayé mi ti bẹ níbi idán ni pé gbogbo ẹni tó fẹ́ jókòó ìgbà tí o máa ṣògùn fáwọn èèyàn tó gbé sáńbọ̀dù síta ṣé òun àlàbí ikọ̀ olókùn ọ̀la gbogbo ìṣòro ayé rẹ mọ́bọ̀ ọkọ̀ fi kọ̀ǹpútà àwọn bàbá wa wò àti ultrasound àwọn bàbá wa wọ́n fẹ́ mọ̀ sí kàwé láti ultrasound àti ká tẹ̀ nǹkan àti ká wo omi ló ń dọ́gbọ́n pé síbẹ̀ rẹ àwọn tẹ́ẹ̀dì débẹ̀ tó jẹ́ pé kò láálò ògùn tí ó mọ̀ fi sọ wọn tẹ́ jẹ́sùn kò láálò ògùn tí ó mọ̀ fi sọ pé bàbá yìí èyí nǹkan báyìí mọ́tò ọ̀nà ọmọ kọ̀ǹfà so irú àwọn tó dé stage yẹn wọ́n jẹ́ tí ń gbésù jẹ tí wọ́n ń bá èso mu wọ́n ti gbésù múlẹ̀ ebi lè ṣubú burúkú nínú wọn. nínú àwọn nǹkan táwọn yẹn máa ń bẹ̀ wọ́n lọ́wọ́ ní sẹ́rù tafrik wọ́n fẹ́ ṣe òpin ẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó fẹ́ràn ara wọn. gbogbo ẹ̀jẹ̀ ń gbọ́ ọmọ ọ̀bẹ sílé bọ́ ọmọ ọ̀bẹ sí di ìyàwó nìyẹn. ìgbà tó ọmọ ọ̀bẹ bá tẹ́lẹ̀ sí láti tí ọ̀bẹ òun lóbìnrin àtọkọ̀ ń gbé àti bọ́lọ̀ ṣe kẹ́ wọn tí wọ́n ń gbádùn yóò máa bẹ àwọn obìnrin náà pé kí lóun lè ṣe sọ́gà tọ́gbọ́ bá tiẹ̀ lọ sùúrù lérè ó jìnnà ọlọ́run ṣògbó lòún wá yóò bá sàṣì wọn ọ̀rọ̀ tí ò tọrọ ọkọ̀ rẹ̀ ó gbójú sókè kí ló dé I'm done ìgbẹ́ ìbútẹ́ àwọn sẹ́lẹ̀ kọ́lẹ̀ kọ́lẹ̀ I'm done ìwọ̀n mi gbójú díẹ̀ fi I'm done náà inú pé bẹ́ẹ̀ ni pé má bẹ́ẹ̀ mi o I'm done with you wọ́n sàṣì wọn ni ọ̀rọ̀ yìí wọ́n pátápátá sírù tafrik wọ́n wọ́n sọ sírù tafrik ẹni tó ti bímọ rí ó padà wá níyàwó ẹni tó bímọ fún òògùn ọ̀fẹ́ra ọmọ tí wọ́n wá bí fún ọkọ yìí ọkọ wá fẹ́ ẹ̀yọ́ bọ̀rọ̀ fẹ́ràn jẹ yẹn èrè tẹ́yẹ jẹ láyé nìyẹn ìyàwó tó wá dé ìwé òpin ní gbó wọ́n gbọ́dọ̀ dànù wá sí bàbá ẹ̀rú kí lè gbádùn bàbá ẹ̀ yà lọ sí sírù tafrik ọkẹ́ ìwọ̀n dára wọn bàbá yìí ò ní fẹ́ gbó wọn mọ̀ yẹn sírù tafrik wọ́n máa ń ṣe tọ́lá méjì tí wọ́n gbá wọn ara wọn yìí wọ́n á di ọ̀tá àwọn èèyàn méjì wọ́n máa ń ṣe sí yàtọ̀ èyí náà ní sísè òpin yà láàrin èèyàn méjì tó fẹ́ràn àrọ̀ tó kó ètòjú lásán ẹnìkan tó ṣe lóbìnrin olóògùn kan nílùú amẹ̀yẹ tí máa ń dòní ló máa fi proud pé láyé ọkọ òun àti ìyá òun lè rìn pàdé àfijọ́ tí àtẹlẹsẹ̀ bá wọn lókun báwo rí níjọ́ ọkọ̀ ẹ bá kú jẹ́ owó sí wọn papọ̀ mọ́
ẹni tó ń ṣe irúṣẹ́ ẹ̀rọ jáwọ́ èèyàn ṣe sóríire táwọn bá lọ àbọ̀nbọ̀ ẹ̀sọ́ òkè ìgbà tẹ̀sán bá wá kéwòn wá sunkún ta ni mo ṣẹ̀ tí ó gbẹ̀bẹ̀ ọlọ́run ni ó dé rán lónìí. bákan náà àṣàfihàn ni wà tó pè ní sẹ́rù tíwádà ọ̀nà ní sẹ́rù muhibba. sẹ́rù muhibba àṣàṣì ìfẹ́ tó kò ní tojú lásán ojú ti rí díẹ̀ láyé ojú ti rí díẹ̀ láyé confam wọ́n fọ́ ọmọbìnrin kan lóyún ó wà lọ sọ sódì pé ó rọbí àwọn àfọ àti ayé wọn ti bàjẹ́ yẹn ni ó bímọ ìkan nínú àwọn ọ̀rẹ́ ẹni tó fún lóyún ó wá sọ sípítù yẹn kó wá kí wọn tó bá ti yọ ọlọ́ọ̀kan yìí lórí gbé wọn wọ sọ́sọ́ ní fìtì wọn bó ṣe ọlọ́ọ̀kan ni nọ́ọ̀sì tó wà tó gbẹ̀mí fún wọn ẹ̀wọ̀n ti kàtẹ́ máa ń ra ẹrù ọmọ kọ́mọ̀dì tó ọkùnrin lè rà wá ẹni sáré wọn kankan káfí fake delivery fẹ́ẹ́ lẹ́nu kò sọ́jà lè bẹ̀rẹ̀ gbé ti ní pé àwọn àdó ọpẹ́ ni àwọn olùsí ṣiṣẹ́ òsì yìí ni títí náà ti ẹ pẹ̀lẹ́ ẹ kò tọ́jú wa ó ní ẹ pẹ̀lẹ́ wọn kọ́ ọ̀gbádá ẹ sì wọ́n ń bí bọ́lá nǹkan dá mi ẹ kí wa dáadáa kí ló dé dàtí ń pọ̀ ẹ bá wá kí àwọn oníkí wá ní tèmi mo kí n kí so oúnjẹ ló jẹ fún yín àbí báwo ó dà mọ́ bínú o ṣùgbọ́n ìbímọ fún wa o bẹ́ẹ̀ mo sọ fún yín kọ̀ǹfà ọba ní èmi olókùn mi ò lè bímọ fún tí àkókò ò ní choice òkú àwọn ẹbí tẹ́sán tẹ́mí ní bàbá lọ sàṣọ́bì yìí wọ́n láyé bímọ ọjọ́ tó lóbìnrin yìí bímọ nurse very fine nurse ọjọ́ tó bímọ ní bèrè náà ìyá tó bí ọmọbìnrin yẹn ló bèrè náà yàrá pé màmí mi kí lè ṣe lọ síbítù ọ̀gbádùn tí èsè kájà ẹ̀jẹ̀ tútù yẹ tí èsè lọ síbítù ìwọ kó bímọ ṣé mo lọ́kọ̀ ẹ̀ àgbà ní wọ́n bá ké sí àwọn ọlọ́mọ náà bá dé ọmọ ká ìyàwó rẹ̀ ń sọ̀rọ̀ bákan bá ó ní à sọ̀rọ̀ bákan iṣẹ́ parí iṣẹ́ ní àtúntún mi ṣe ṣé mo ẹ gbà yẹn àwọn fẹ́ẹ̀kì ẹ̀ wà àwọn kọ̀ǹfàmù ń bẹ lọ́dọ̀ àwọn olórí ibú wọ́n ní ebá ń wí ń gbà ẹ̀ tó láàfáà ní wọ́n fẹ́ àmọ̀dáràn wọ́n ti gbó bí ẹ̀ wà wọ́n fẹ́ nìyẹn náà ó àfáà nífẹ̀ẹ́ ó gbọ́dọ̀ kò ń bí iṣẹ́ ó kọ àfáà náà mọ̀ àfáà mọ́ lóhùn àfáà ọwọ́ lórí tó bí màá bẹ̀rẹ̀ pé dáná lọ́mọ ti wá tí wọ́n lè bí máa ní. nínú àwọn sírò ní ìtọ́jú wa ṣàwárí sírò ní mọ̀híbà ẹnu àwọn olùmọ́kò lórí pé máa ń yípo sí sírò kùmọ̀ tẹ́ bá sa àṣàṣì ìfẹ́ sóbè nìkan àbọ́kù nìkan tọ́gbà bá ní kó dáhùn dáadáa ẹni yóò yá dìde rẹ̀ olùmọ́kò ní sírò kùmọ̀ yóò yá dìde rẹ̀ tí fẹ́ẹ́ bá dáhùn tán yóò máa báyàwó ẹ̀fọ́ pàǹtì òun yóò máa rò màlà yóò pe lọ́ọ̀fù. aṣọ náà ti dá wàá lẹ́nu rẹ̀ ẹ yára gbọ́. yóò pe lọ́ọ̀fù ni mọ̀lá ìsákì lọ́ọ̀fù lẹ́yìn sọ pé kò lè yí ẹ̀ eléyìí ti yé mi àní ò lè yí ẹsẹ̀ yóò àwọn ọ̀fù bẹ̀rẹ̀ pé kò ní lọ bí sẹ́wọ́n ìyàwó ló pẹ̀lú ẹni sẹ́kùn ní òun ní kí máa wù ẹ́ wípé mo dáná kan fara mi sí àwọn tó bẹ́ẹ̀ bá òun ṣe ra wọn. lẹ́yìn náà ní several months gbogbo àwọn eléyìí ẹ lè nínú àwọn tíra bíi wiqayatul insan min al-jinn wa shayatin ẹ lè nínú àwọn tíra bíi as-sarim al-battar fi tashabbuh saratil ashrar àwọn ìṣẹ̀ntẹ́ ìgbé tí a sábẹ́ tébù tí wọ́n máa ń pè ní ìjẹ́ ẹ̀rọ tí wọ́n lọ́kọ́ ẹ̀mí kiri several months ìgbà àfàìsàn ṣe ni tọ́lọ̀ ń bá fẹ́ tó bá ní wọlé tó bá gbé lọ sí ìṣòro tẹ́sítì ni wọ́n ṣe ó ní inú tó mọ̀ ń mú wọ́n sá fún ìyẹsẹ̀ òkú ẹ̀ ti gbàgbé ọmọ lọ́lé tó bá tún délé òtútù ọmọ mọ̀ tó bá tún lọ hospital ẹ̀ ní malaria mp yìí kò sí problem ẹ̀ ní typhoid wọ́n máa sá fún lóòótọ́ epo tó ti gbá tó bá tún ti délé orí ẹ̀ máa fọ̀ wọ́n pe lórí fún ẹ̀ máa sírú àlọ́ ìdán aláìsàn bákan náà ní sírú ànàzí eléyìí àwọn obìnrin náà máa ń sàsí yóò máa ṣe mẹ́sìsì ní ojúmọ́ yàtọ̀ sókè tó lásàtọ̀ ọ́fà obìnrin tó ní ps àwọn òògùn tó ń fi family planning yẹn kékeré yẹn ó lè máa fi ojúmọ́ ṣe mẹ́sìsì kọ́kọ́ àwọn sáàsì ọ̀rẹ́ tẹ́sọ́ lẹ́kẹ̀ẹ́ yẹn ó hàpù sí wọn là ń wí ilé ṣe wọ ìbọ́sàtọ̀ ọ́fà ni náà obìnrin ó máa fi ojúmọ́ ṣe mẹ́sìsì eléyẹn ẹ̀ka araba wa ló sí lórí lẹ́yìn ẹ̀sọ́ ni àwọn àyà ti tọ́ sí ewu lẹ́ka sí ló mọ̀ ọ́ mẹ́ta tó fi òkú sára kò ní pẹ́ mẹ́ta ìjẹ́ yóò sọ ìlànà ìgbẹ́rọ̀ lọ.
bákan náà ni tààtìlì zawaj obìnrin tó yá ìdí ègbì àti ọkọ̀ fẹ́ dọ́nà tó láti bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ tọ́rọ̀ wọn ti wọ̀ ẹ̀yà tó ọ̀rẹ́ kó wá wọlé ẹ̀yà kan ṣẹlẹ̀ kò ní bọ́ sínú ìgbẹ́ àwọn ìgbà náà tí mo ń déètì ní ká ọ̀rọ̀ ìdìbò ẹgbẹ̀tì ó lè dọ́kọ̀ ní ìyàrí ó lè jẹ́yàwó ó máa ń ṣẹlẹ̀ sọ́kọ́ ó ṣẹlẹ̀ síyàwó wọ́n mú lọ wẹ́rí ni o èyí ni wọ́n gbà lọ́dẹ gbogbo ìdè wọ́n wẹ́rí rẹ̀ wọ́n lọ́kọ́ eléyìí ó wà láwọn síhìrù tí máa ń dáhùn láwọn ẹ̀rọ ìtọ́nà ọba fẹ́ síhìrù okùn bẹ́ẹ̀ ni àṣàṣì ìyanilágbẹ̀ kò ní gbọ́ pé ó yóò sọ ẹkún ni tó bá ti ní nẹ́ẹ̀sì gbé àkíní tún wá ó ní mẹ́lẹ̀kún gbogbo tààtì ni wọ́n ṣe ó ti HSD wọ́n ní onífà lópin tó blockage kò sí endometriosis gbogbo nǹkan ló fi ọkọ fáwọn da àní ọ̀sọ́mọ ọlọ́sọ̀ wọn bẹ̀. bákan náà ní sẹ́rù tàkùn àní sẹ́rù hawatif àní sẹ́rù jùlọ sẹ́rù hawatif olùkọ́ ìrìn náà lára tó ń bọ̀ lásìkò tó bá ti lábàá ìrìn náà máa padà kó dé tó bá jẹ́ àsìkò exam yóò fẹ́ di tó bá jẹ́ pọ́jà kan ló fẹ́ establish òkúta dé gbogbo tó bá dáwọ́lé tó bá ti láwọ̀ aláì wàhálà wọlé olùwàsọ̀ wọn bẹ̀. sẹ́rù jùlọ àṣàṣì ayáléwé àwọn ní sẹ́mínà kan bẹ̀rẹ̀ bàbá àgbàlagbà kan ní gbogbo ẹni tí wọ́n kó apapọ̀ mọ́ yìí ẹ̀kan máa ní wá fi sẹ́yìn lè tọ́jú alágànà àwọn ọ̀tọ́ ọ̀ká alágànà gbogbo àpò ìlọ náà bá fún alálàáfíà ṣùgbọ́n àwọn ọmọ díẹ̀ ńlẹ̀ ó ní àbá rẹ̀ máa tọ́jú rẹ̀ àwa ọ̀nà méjì la máa ń gbà tọ́jú ẹ̀ aláwọn nǹkan téèyàn máa ń lò sóyè tó bá dé pa àwọn kéèsì kan ló yídì sí bẹ́ẹ̀ láti ilé ìfowópamọ́ bẹ́ẹ̀ pé àṣàṣì ní dúkìá ń bẹ́ńlẹ̀ àfà bí àbá insha Allah tọ́lọ́n bá fẹ́ ọlọ́run bàrà sí ó ní àbá àtẹ́sí mọ̀lẹ́ tó fi yáyà ń wèrè mọ́lẹ́ láwọn oníjẹ́ mi ọmọ ó ní torí ẹni tó bá fẹ́ tọ́jú alágànà ó kéré tọ́gbọ̀dọ̀ mọ̀lẹ́ mẹ́wàá tí wọ́n fi yáyà ń wèrè kó tó lè tọ́jú alágànà yẹ̀ fún àìmọye ọlọ́run ti á tọ́jú lọ́dọ̀ ọ̀tàwá wọ́n kọ́ òfìkì lọ́dọ̀ ọ̀tàwá àwọn òsì mọ́mọ́ sí yáyà ń wèrè ọjọ́ bó ti jẹ́ nítorí dúró iṣẹ́ ìbú ti mẹ́lẹ́wọ̀ àwọn èèyàn nìyẹn yóò bá gbà pé òun lè tọ́jú ń wápá àfikún ọmọdé tó lè fi sọ ìdún wárápá gbogbo àwọn ọ̀dọ́ burúkú lọ́kọ́ èyí tí Islam kò wá kúrò ń bẹ̀ mo fi sọ lẹ́ẹ̀kan lórí sórí ìjọba ìlàdé gbọ̀ngàn àwọn yẹn tó ń bẹ̀rẹ̀ tó mẹ́rin títì yẹn tẹ bá mẹ́wàá àwọn mú tí rúkìá tó tó rúkìá bá ṣẹlẹ̀ fáwọn mẹ́wàá tọ́ náà bá fẹ́ márùn sí mẹ́fà ni wọ́n dànù ẹ fi mọ̀ pé ọwọ́ àwọn ẹni ìbí lọ́wọ́ bẹ̀. bákan náà a ní ìfsáàdì ọmọdé ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bákan náà a ní ìfsáàdì amẹ̀ òkúta wọ́n gba òkúta sí yẹn ń gbá tọ́lọ́ bá fèsì ní ìlọ́wọ́ mi àtẹ́jọ́ ta ọ̀rọ̀ ẹni ká ẹni tí láàpọ̀ dá wọn lójú bí mọ́nà wà olúwa bọ́ gbogbo orí tó ṣe fún wa mọ́tẹ́ ẹ̀kọ́ rí bàjẹ́ jágbọ́n náà ògùn ọ̀fà inú àwọn iṣẹ́ táwọn yẹn máa ń ṣe ni wọ́n láwọn tí ó gbowó túkẹ́túkẹ́ kan wá bí obìnrin ẹlẹ́sìn kan báyìí ó sóògùn alákọ̀ọ́kọ́ kò ní nǹkan ìyẹn ní orówó mọ́ta ọba lọ mọ́ta ọ̀gbẹ́ ọba lọ mọ́ta ọ̀gbẹ́ owó kékeré nílé yìí àbí bá máa ń gbé lọ́dà ní ikú tí ọmọ bùn yẹn ń gbọ́ ọmọ fífi ọ̀rẹ́ fọ́ọ̀mù sí yàrá ìlú àwọn oníṣẹ́ kan làwọn ṣe fún un iṣẹ́ láwọn ṣe yìí ọ̀fọ̀ nìkan dúró torobìnrin ni ó wà fẹ́ nìkan dúró ẹ̀tọ́ wa fi dúró eléyàwó pé ẹ̀dẹ́kun o báwo ni kí wọ́n ní gbọ́dọ̀ nìkan kẹ́kẹ́ nígbà tó ń sẹ́nà kò sẹ́ni tí kọ̀fáàmù nílé ìgbìmọ̀ sọ̀rọ̀ èmi ní bá ń sọ tó kọ̀fáàmù rẹ̀ kò sẹ́ni tí ọbalàdà làwọn ṣe àwọn sọ̀rọ̀ kan làwọn kà wọ́n náà àwọn mẹ́rin làwọn fáì wọ́n bẹ àwọn náà bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ rẹ̀ wọ́n bá ṣe sóra yẹn tán wọ́n bá ní àwọn ṣe sàrà rẹ̀ ẹran kan wọ́n gbèdé sí táwọn ojú wọ́n bá gbé bá kó gánà màtó ńlá wọ́n bá gbèdé ó yẹ ọmọkùnrin yẹn nìkan sáà ronú rẹ̀ ẹ̀rọ ìlú wọn bì sínú gánà màtó wọn ní kó ọmọ wọlé wọn á gbé bá fún pé ọlọ́bẹ̀rẹ̀ gba ìjẹ kò jù bẹ́ẹ̀ lọ́wọ́ táwọn fẹ́ kó sí mẹ́rin ọba gbé bá lọ ìgbà tó ń ṣe sí ìtò dídì yẹn wọ́n gbé jáde ó dorí tó dirun wọ́n bá dún náà yàwó rẹ̀ wọ́n á dún ẹ̀rọ lẹ́yìn sínú báyìí wọ́n á sẹ̀kọ́ lọ gbèsè tó gbèsè ó gbé kalẹ̀ báyìí másìn ló gbé lọ́bẹ̀ ẹsẹ̀ lórí ìgbé ìlú kẹfà sílùú ni wọ́n ti ṣe fún ìpayà àwọn èèyàn ń dẹ̀ nǹkan wò gbogbo ìwọ́n tó ṣe owó kó wọn náà kọ́ lọ sókàn kún ọ̀nà náà kọ́ bá ń nàtàlẹ́ dáná náà ọgbà fọlọ́ ọ̀nà ó dá ìyá bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́lẹ̀ ló fi náà ọjọ́ mẹ́lẹ̀ lè jìyà jẹ́mú náà rẹ́gẹ́dẹ́ làwọn èèyàn ṣe ọmọ báyìí kan bẹ tí wọ́n máa fi pa àmàlù lọ́dọ̀ àbí tí mo pé mo tún sọ lórí ń báyìí pé wọ́n náà àbábẹ́ tí n fi ń wú ẹran fún mi lọ́wọ́ fi gbé tọ́wọ́ gbé ìbàbẹ́ bàbá náà òun náà ni olórí burúkú ọmọ bó
bójú wá ṣe da ìyẹn jẹ́ kọ̀rọ̀ ọwọ́ ó da oúnjẹ tó dùn jù láyé lóúnjẹ tẹ́bi pààyàn kó tó lórí tébù rẹ̀ àwọn tó ti yó tó fi lọ sí Italy wọn ò gbádùn oúnjẹ mo ní bẹ́ẹ̀ àti mo sọ ẹ́sílẹ̀tì èmi àtọ̀rẹ́ ìlànà wa bàdàn láti lu wa èyí ti bá látara àjẹun ká fi kúrò ní torí ilé iṣẹ́ ìgbàkan lọ́mọdé kátó ní jáde ilé iṣẹ́ tó 5 ni àwọn sáré ya KFC Italy kan KFC àwọn sáré ya kálukú láyìn ní kọ̀mpútà rẹ̀ èyí ó tún tẹ̀bi pálúwẹ̀sì ibi táwa dúró láti ń tò lọ sẹ́nu kọ̀mpútà bàbá kan gbé àwọn Prado ńlá gbàǹgbà báyìí tí a rọ́bà gbogbo wa ó ká ọmọ ẹ̀ méjì dání òun àtìyàwó ẹ̀ odidi ẹdìẹ full chicken wọ́n gbé síwájú ẹnì kọ̀ọ̀kan wọn ọkọ̀ yóò jẹ́ ẹnìtì ó kàn tẹ̀ fóònù àwọn ọmọ ẹ̀ ni wọ́n ba ẹdìẹ wọn jẹ́ wọ́n kàn bá jẹ́ díẹ̀ náà ìyàwó náà bá tiẹ̀ jẹ́ ìyàwó sọ pé níbi jẹ́wọ́ ẹ̀ náà ní wọ́n wọlé máa jẹun àwọn jẹun tẹ́wọ́n ni wọ́n bá yìí ó kàn sáwé wà bẹ́ẹ̀ kò fọ́ ọkàn máa sọ fọ́dọ̀ ẹ̀dẹ̀ àmọ́jà wọ́n wà ní ìmọ̀ ẹnìkan ló ti yóò gbogbo láyé jẹ agbára ti gbé àwọn tó bá kìí lọ́pàá no kiri sẹ́yìn lọ́wọ́ ní ẹ̀hẹ́ mọ̀lẹ́gbẹ̀jẹ̀ lọ́nà ìnáwó bẹ́ẹ̀ ni wọ́n pàkì ẹ̀lẹ̀ òun ti yó kò lè jẹun bó jẹ́ bẹ́ẹ̀ kò má gbé mo wéyàn kan lọ lórúkọ ọ̀dọ́ wa wọ́n tẹ̀ ẹ̀bà kò ní ọbẹ̀ akaka tó pẹ́rù kìnnì kan bẹ káńpé ní elégédé àti gbọ̀rọ̀ òun ni wọ́n ṣe sí àwọn èèyàn wọn famara lọ ó tún bọ̀ tẹ̀lé wọn wo bí wọ́n ti ń gbádùn ẹ̀ ọbẹ̀ tí wọ́n tún tí ò ní magí torí pé pẹ̀lú ìfọkànbalẹ̀ ni wọ́n jẹ́ àwọn bí wọ́n ṣe wàhálà nǹkan tó gbé kalẹ̀ sójà ọkọ̀ lọ mọ́tò agbo aláìláìlọ́lá ẹnìkan ra 4/2022 ra 4/2022 ó jọ bí lẹ́sọ̀tì ló ṣe rí náà ó wá gbé wá gbogbo náà rí akí lọ́kà ń lọ́kọ̀ ní accident write off 52 million mo ní mọ́tò yìí ṣe dúkìá gbogbo yẹ bàgí jáde ni ṣe àkọ́kọ́ yẹn dábẹ́ ní pé kò lè kọ́ lẹ́nìtì yóò dúró fún ẹ̀ńdọ́wà rẹ̀ kankan bí ní ìfàsùn lọ yóò hook ṣùgbọ́n mo ṣe dá tó ó fọ́ bí ìgbà ní 52 million ṣe gbé dára tó bá jẹ́ pé owó yẹn lọ́nà tí ò dáa ló wà àkáǹtì fún ohun tó torí ẹ̀ wá nǹkan tán ojú tì ẹ já ṣe sùúrù wàláhì ẹ jẹ́ ká ṣe sùúrù ọ̀rọ̀ níbi jungle man torí àti pẹ̀lú these days ó ti pọ̀jù ìkan nínú àwọn burúkú yẹn ajígà ó lọ ọmọbìnrin kan ìdí ń jáde lára ẹ̀ owó tó wá rí ẹ̀ pé kí ló fi rà ọba rẹ̀ ẹ̀rọ máa sì tó ń pè ọba rẹ̀ tíkẹ́tíkẹ́ làwọn àpè kìlọ̀ ọba rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí machine nítorí ẹ̀ bá yí ẹnìkan jẹ́ ṣé máa sì wọ́n wá níbàjẹ́ eléyìí díẹ̀ nínú àwọn àṣàṣì táwọn èèyàn máa ń ṣe àti dán tó bá fi porí èèyàn tó náà bá fẹ́ ó wà nínú dán tí máa ń gbẹ̀mí tí ó gbẹ̀mí ẹni tó ṣàṣì àpèpá lágbájá àpè ọ̀gbọ̀n mẹ́tẹ̀ kíní kan ikọ̀ òun kíní kan o àpẹẹlẹ kíní o àpẹẹlẹ kejì o ẹ̀kẹ́ tó bá yóò fún mọ̀ ní wà ké jáde sáré pè é àmà ẹ̀yin náà má kú mọ́ o ẹ̀yà lọ gbá yín lọ bèrè. ìyàtọ̀ ọlọ́wà láàrin àṣàṣì àtọ́jú burúkú àlàáyínú ojú ogún àdámẹ́ni tàbí kẹ́yà jogún rẹ̀ ẹ̀rí àwọn àfáàdì ojú burúkú kò túmọ̀ sí pé ẹnì yìí jẹ́ níbi kó lẹ́ẹ̀ni rẹ̀ máa lójú bú tó wà nù sàbí ànẹ́bí káàmì sọ fún àpẹẹrẹ pé ẹsẹ̀ wà fún agbájá olójú bú nínú kìí ṣe sàbí kan ọjọ́ ìdájà ọ̀wù bá sẹ́ẹ̀sì lọ náà ni tí a bá ti wọ aṣọ yẹn mẹ́ta papọ̀ tẹ́yẹ nìkan wọ̀ tẹ́lẹ̀ bó ṣe rí ni ẹni wọ́n bá lọ ilé ọlọ́run lọ́gbà ló rẹ̀ bọ́ bá ti ń sọ iwájú ṣètánù fi kẹ̀tọ̀ lẹ́yìn tí ó ní kí òun kọ́ sọ̀kalẹ̀ ayọ̀ ẹ̀tọ́ ó ti rí sọ́ba tẹ̀lẹ̀. burúkú ó lé ní tó nímọ̀ èmi náà lé ní tí mi nímọ̀ àwọn ojú tó jẹ́ pé ìwọ ni ló tẹ̀lé ni tó bá rí nǹkan tó dá tí ló bá fi bí sí nǹkan yẹn àtẹnudẹ́ nǹkan yẹn àdáwòdé onáì ìkẹ́ ń tẹ́nu àṣàdé tó lójú burúkú èyí táwọn ẹni sọ pé ẹ sọ́ra fún ó yà sójú burúkú yà fẹ́tọ̀ ẹnu sàdé tọ́jọ́ jẹ́ sàdé ẹ̀gbọ́n ni ìgbà táwọn ẹni bí ànábì ni mo ti wọ́n nìyí pé gbogbo tó bá da ẹmọ gbé sábàmọ́ kì í sọ ilé èrè bá náà wà ní ẹlẹ́pà ẹlẹ́dùn torí kẹ́hìn lójú burúkú yàtọ̀ sí ẹjọ́ pè náà kẹ́hìn jẹ́ lójú burúkú yàtọ̀ sí ẹjọ́ pè náà tábàárẹ̀ ìkàtọ̀ rí pé lójú burúkú ni ó ní solution fast ni tí
tí ẹ solution ẹ fast ju ti àṣàṣì àti bẹ́ẹ̀ lọ kí ni solution àlẹ́ nìkan dákun ọ̀pẹ́ nìkan jọ lójú burúkú ó wá fojú bí yẹn affect ẹnìkan solution bẹ̀ kíákíá solution nìkan sọ fún ẹni tó lójú burúkú yẹn pé ó wẹ̀ kó gbóni báàfù kan tó sara completely ẹ wá gbọ́ omi yẹn ẹ lọ fi sọ́ọ́ ti bí lára ó ti tán dọ̀nà bẹ́ẹ̀ ṣe ti ṣẹ́ nìyẹn ẹni yóò free ni with immediate effect ìdí nìkan bí ṣe sọ pé wọ́n gbóhùn bá ti rí tó bá ṣe wá ní èèmọ̀ lára ọmọ ìyá wa bí wọ́n rẹ̀ bí wọ́n ra kótó kan tó gbani bóyá àwọn ẹ̀rọ fáìn ní bóyá àwọn ọmọ ẹ̀wọ̀n dàbí òyìnbó ni ẹ̀yìn èrò bàbá ti bẹ́ẹ̀ làwọn ẹ̀rọ sọ kódà tá a bá jáde lọ táwọn wá sáré pàdé wa kábígbé wọn yẹn ká tó gbé wọn pé ká bá fi ṣèmọ̀ lára wọn ká dẹ̀ lójú bú fitna ọba wọn bákan náà sọ fún àwọn wa gbogbo àtọ́ bá fẹ́ jáde kúrò nílé kọ́mọ̀sí àdìká pàápàá jùlọ ayàtọ̀ wọn náà Al-Qur'an tó lọ́mọ nínú sábà bíbí dáàbò bò yẹn lọ́wọ́ ojú burúkú àtàsásí ọlọ́run fi àgbáríkà sílẹ̀ kò sáyà Al-Qur'an tó lágbàríkà ni òun náà ní gbẹ́lẹ̀ wọn náà nínú Suratu Al-Imran àyà 120 intan saskum àti ẹ̀bá kàtà 119 kó tó ka 120 ọ̀dà jù intan saskum náà for this reason olùwà ní innama dhalikum ash-shaytanu yukhawwifukum la takhafuhum wọ́n á kí ni láti lùkàn mọ́lẹ́gbẹ̀ẹ́ yìí lẹ́nu yẹn wa wọ́n ní ẹ̀yin náà nìyẹn wa ẹ̀yin kẹ́mi sọ nìyẹn fún ẹni tẹ́ ẹ̀ mẹ́ni máa sọ wọn mo ní ẹ̀rọ bí bó ṣe burú tó bálámà ni wọ́n ṣe lágbára tó yẹ olúwa lè bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ìnáwó náà ní kẹ́ bẹ̀rù tẹ́ bá fẹ́ kú lẹ́yìn tí wọ́n ní ẹ̀ pé pàdé ọlọ́ torí pé èyí tá a sọ yìí sì yẹn lójú máa wọ pé àfi àlọ́ wọn mú dáìkà tó jí náà àgbélépọ̀tà tó lágbára àgbélépọ̀tà kọ̀ tó bá lè paṣẹ ìtọ́ ni wọ́n lọ pọ̀tà ẹ̀ tó bá ti ní sẹ́yìn dáàbò ẹ̀ ṣe dáná lásán ilé pàṣẹ ìtọ́ òtò rẹ̀ tó ṣe ìkànnì ká ẹ̀ gbogbo ẹgbẹ́ bá wà burú sọ èṣù kan sí ẹni ọ̀tá rẹ̀ gẹ́gẹ́ innama dhalikum shaytanu yukhawwifu awliyaa adolúwa níbi ewu èyí tó hàn sí wa àti èyí tó hàn sí wa olùwàdíkà bẹ̀rẹ̀ tó wa kó lọ́wọ́ dábẹ̀ bọ̀ wá àmọ̀sọ̀ lórí bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa'i huwa as-sami'ul 'alim lálẹ́ tabakí mọ́gìrì kan mẹ́ta tabakí ṣúgbì kan mẹ́ta ṣùgbọ́n lálẹ́ nìkan tí èdè sáárọ̀ mẹ́ àmọ̀sọ̀ a'udhu bi kalimatillahi at-tammati min kulli shaytanin wa min kulli 'aynin àníwí láàárọ̀ tẹ̀pẹ́ ìwáyà tó gbé wá lẹ́nìkan ni ṣe bákan náà ká tó sùn lálẹ́ abúlé atẹ́gùn sátẹ̀lẹ́ ẹ̀rọ àgbọ̀dọ̀ tí ìka ẹni tí ó torí tó ń pè ní bídíà lórí ìbáàdà ni o bí wọ́n ṣe ní ká ṣe láti ṣe o ànábì ní ká tọwọ́ méjèèjì lálẹ́ ká fi atẹ́gùn sínú ọwọ́ yẹn lẹ́yìn náà ní ká ṣe ka Ikhlas kúlú wallahu mẹ́ta Falak mẹ́ta Nas mẹ́ta àtúgbọ̀dọ̀ fátẹ́gùn lẹ́yìn ẹ̀ mọ́ àkọ́kọ́ fátẹ́gùn ní ká tó kà tabaka ká sì pa gbogbo ara wa ẹ̀wọ̀n rán sí gidi wa lóru ẹ̀wọ̀n rán pípa wa pẹ̀lú ògbó ọlọ́pọ̀ nígbà pẹ̀lú agbára ọlọ́pọ̀ nígbà bákan náà kí wa omi káàbọ̀ ọlọ́run jiná sí orí òun ni anabi ni man salla subhi fi jama'at anabi ni fahuwa fi dhimmatillah anabi ni ti bá mọ́ kí wàá ṣùgbọ́n jama ọ́ dájú pàbọ̀ ọlọ́run bẹ̀ pẹ̀lú ẹ̀yẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Allahumma anta rabbi la ilaha illa anta alayka tawakkaltu wa anta rabbul arshil azim ma sha Allahu kana wa ma lam yasha lam yakun la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim tani ba mi kala ya ó kù kò parí ẹ̀rù kúmọ̀ ká tó kù ó dà tí ó gbẹ̀bù nígbà tí mo ní ta ní ọkà tí ìfẹ́ bù sí wọ́n nígbà tó lẹ́bù ní ó dà yóò gbẹ̀bù ó dé tíra ìbára ọmọ bẹ́ẹ̀ kò nílà bíláàkì lọ́rẹ́dẹ̀ ìwọ́n yà lọ́wọ́ ká lọ́ gbà wà dà ọba níbi yẹn tó bá fi kà á láàárọ̀ ọjọ́ kan gbogbo àdáwò ògbú tó bá ṣẹlẹ̀ lórí láyé ẹni ò ní nìkan bẹ́ẹ̀ Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani la yakun fẹ́rí tẹ́lẹ̀ máa kọ́ lẹ́yà ní òun kọ́ mo ti dájì Allahumma anta rabbi la ilaha illa anta alayka tawakkaltu wa anta rabbul arshil azim ma sha'a Allahu kana wa ma lam yasha'a lam yakun la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim a'lamu anna Allaha على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بنصيتها إن ربي على صراط مستقيم gbogbo ala kúkú tí mo ń ṣe káyé ọmọ fún barika ẹbí ká máa ká ó tó lábọ̀ ọlẹ́ bákan náà ká bá ti kí gbogbo wákàtí mara àwùjá hasbi Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ Suratu Tawbah méje lẹ́yìn gbogbo wọn rẹ̀
ẹ̀yin ṣubú ẹ̀yin dúró ẹ̀yin asiri ẹ̀yin mọ́dúgbà ẹ̀yin ṣá tí gbogbo ara yóò bá sọ ọ́ láwọn díẹ̀ tá àwọ̀ nìkan tó bá nígbàgbọ́ ní ọ̀nà tó ní bẹ́lẹ̀ wá bí fìtìmọ̀ pẹ̀lú gbọ́dọ̀. wa sallallahu ta'ala ala khayri khalqihi Muhammad wa ala